الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده صلى الله عليه وعلى آله وسلم أما بعد فاللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ní ìtẹ̀síwájú lórí ìkámasí àti ìṣàlàyé lórí àwọn ìsọkúsọ ilé tí afálàsẹ́ tí ọmọ Abu Musaddad tí wọ́n sọ so ilé ní ma jẹ́ apá kejì bi'idhnillahi ta'ala ṣùgbọ́n kí tó wọlé apá kan náà mọ̀yá wọ́n pè mí sákèsí nípa gbólóǹkà so tó yẹ pé fil haqiqa ó yà mí lẹ́nu ìṣe mistake ń bẹ̀gà torí nǹkan kan tí mo ti kọ síwájú náà ni ṣùgbọ́n hadhihi min tabi'ati al-bashar so nínú àdámà mẹ́nìyàn náà ilé ibi tí mo yẹn sọ nípa jẹ́ maf'ulu shuruta so mo wá sọ pé kí n tó bá yẹ pé shuruta yóò jẹ́ fa'il ni mo sọ pé tastakmil náà yóò jẹ́ taktamil iná ni mo fẹ́ sọ idha lam taktamil shurutu al-ijtihad táwọn máa jẹ́ mu al-ijtihad tí ó bá ti pé taktamil tó yẹ pé shurutu yẹn ni ó máa jẹ́ fa'il ṣùgbọ́n tó bá jẹ́ maf'ul tó yẹ pé fa'il òun ni ash-Shatibi ti tọ́ka sí síwájú yóò máa jẹ́ kí ni idha lam yastakmil aw idh lam yastakmil kaka máa fara ẹ̀fẹ̀ idh lam yastakmil shuruta al-ijtihadi so bí ó ṣe rí nìyẹn wa astaghfirullah wa atubu ilayhi min hadhihi al-falta wa zallati al-lisan naam so bí ìyẹn ṣe rí náà nìyẹn nínú ká tẹ̀síwájú bí àwọn ọ̀rọ̀ àfa aláṣẹ ilé tí wọ́n sọ bismillah. pẹ̀lú ojú pẹ̀lú ìtọ́sẹ̀ ìyàwó bí táwọn sọ yẹn lọ àrọ́ wájú tàbí èyí ojú pẹ̀lú ẹlẹ́sẹ̀ wọn àwọn bíjà náà sọ ó kọ́ sọ pé ọfẹ́ lọ sí ìgbìyànjú kẹwàá lórí bíjà ẹlẹ́sẹ̀ náà lọ́nà sọ̀rọ̀ yẹ kí nínú. naam ظهر وجه تأثيمه pé oníbídà ni wọ́n sọ ìdákùn ṣé oníbídà nìkan ni ó jẹ ẹlẹ́ṣẹ̀ tó bá ṣe ijtihad tó ń ṣe kíni tó yẹ pé ijtihad rẹ̀ aqdamahu ala muharramin ijtihad rẹ̀ wọ́n mú ṣe kíni ó fọ́lọ̀ sí ibi tó jẹ́ haram ṣé oníbídà nìkan ni ó jẹ ẹlẹ́ṣẹ̀ níbẹ̀ rárá aqdama ala muharram وبهذه الأوجه الأخيرة ظهر وجه تأثيمه so kí kò túmọ̀ sí pé oníbídà nìkan kò túmọ̀ sí pé oníbídà nìkan bal gbogbo àwọn tí wọ́n ti sọ síwájú yẹn náà ni so ní mú bí eré pé bóyá oníbídà nìkan ni gbogbo ọ̀rọ̀ tó síwájú yẹn bá wí rárá so bó ṣe rí náà ni. ọ̀nà tí ẹ̀fẹ́ tí máa ń jẹ́ ti tó níbídà ni pé ó tún máa ń ti gbìyànjú nínú ẹ̀sìn ó tún náà ti fatiwa yóò máa gbẹ̀fẹ̀ nílùú. naam àfààní inú ọ̀nà tí oníbídà fi máa ń jẹ́ lẹ́sẹ̀ nínú ẹ̀sìn òní kó tún máa ṣe ìgbìyànjú kó lóun náà ń ṣe fatiwa yóò máa ṣe kí yóò máa gbẹ̀sẹ̀ nítorí pé kò sí nípò bẹ́ẹ̀ ẹ dákun ṣé mujtahid lẹ́yìn àfa ṣé mujtahid ní iṣẹ́ ẹ̀dẹ́pọ̀ ijtihad ìtòṣọ́ ní pé ẹ̀dẹ́pọ̀ ijtihad lárúbáwá gan kò dá kátó sọ àgbáyé ẹ̀sìn kátó sọ pé ọ̀rọ̀ àwọn àfa yóò yẹyàn kò sí fún yín so ṣé ẹ̀yin náà máa ń dáhùn béèrè àbẹ̀ kí ń dáhùn béèrè ẹ máa ń ṣe fatwa àbẹ̀ ṣe fatwa so wọ́n tún wá sí pé kí ni bẹ́ẹ̀ náà ń ṣe fatwa yẹn ẹ̀yin náà ti ń jẹ́ lẹ́ṣẹ̀ nìyẹn ẹ̀yin náà ti ń jẹ́ kí ni ẹ ti ń jẹ́ lẹ́ṣẹ̀ torí pé kí ni torí pé ẹ kì í ṣe mujtahid yóò lòun sọ̀rọ̀ náà sí yóò lòun ṣe fatwa Allahul musta'an. àwọn ni wàtàkàjà lè fárùkù wọ́n ní ìyàtọ̀ wá hàn lẹ́yìn náà láàrin wẹ́lẹ́ káwọ́ sọ yẹn wà bẹ́ẹ̀ náà lè mú ṣẹ́yìn lè mọ́kú tẹ́ ètí àdìyí àti láàrin tó jẹ́ olùgbìyànjú tó ṣe mistake nínú ìgbìyànjú ti tiẹ̀ ẹ̀yọ́ ṣe ìgbìyànjú pariwo bẹ́ẹ̀ ọkọ̀ tó gbìyànjú kankan ètò pé kí ni wọ́n jẹ́ gbìyànjú lára rẹ̀ nígbà gbogbo abájá ń sọ níṣẹ́ kí ni ṣe gbìyànjú jáde bẹ́ẹ̀ oní ẹ̀sùn gbàdá ń sọ ìjà ìgbìyànjú ti tiẹ̀ tó bá rẹ̀ wọ́n kò ló gbìyànjú káfọ́nù sùnà tẹ́lẹ̀ kejì wàgbà pẹ̀lú gbìyànjú ti tiẹ̀ ó lè fọ́ọ̀sì gbìyànjú ti tiẹ̀ lórí wọ́n abẹ́yẹ kọ̀ pé ẹ̀yẹ sọ gbìyànjú èmi lè gbìyànjú ẹ̀ka ìgbà tó gbìyànjú ìta fẹ́ mú ni wípé ẹ̀rí ló kún báwọn kì í ṣe gbìyànjú ẹ̀rí ni ẹ̀yìn wá dépò ẹ̀yin tẹ́ pè nínú ìṣẹ́ yìí táwa sọ pé nítorí nígbà náà kọ́ náà kọ́ náà kọ́ ẹ̀ ti mú ẹ̀rí wá ẹ̀rí tó bí yá tó ẹ̀rí nù tẹ́wá ti fẹ́ nìkan ó gbọ́dọ̀ bá alẹ́ yín pẹ̀lú kọ́ńdà yín ẹ̀ẹ́dẹ́ kankan ní mọ́tì. naam ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n ń sọ ọ̀tọ̀ ní nǹkan tí afa lọ gbọ́ yìí ọ̀tọ̀ ní tí wọ́n ń sọ ọ̀tọ̀ ní tí afa lọ gbọ́ yìí tó bá sọ pé ẹ̀ẹ́dẹ́pọ̀ ijtihad èmi náà dẹ́pọ̀ ijtihad kí ni wàá dájọ́ láàrin wa ọ̀rọ̀ àwọn olùmọ́ni ok látọjọ́ tí wọ́n ti ń sọ̀rọ̀ nípa ilzam ṣe gbogbo ẹ̀ pé lágbájá yẹ̀ ṣe kí lágbájá ṣe kí sọ̀rọ̀ wọn nìkan náà ń kó wá pé ìgbìyànjú tèmi òun ni mò ń kó kalẹ̀ yìí rárá ṣé fúra wọn ni wọ́n lọ ń kó
al-kitab àti sunna wa rárá ọ̀rọ̀ àwọn olùmọ̀ ni wọ́n mú wa so pé kí a máa sọ pé ẹ̀yin náà kọ́ àlè gbọ́rọ̀ yín torí pé ẹ̀dẹ́pọ̀ ijtihad bẹ́ẹ̀ sọ wọ́n yẹ sọ so kò nítumọ̀ kò sí lọ torí pé kì í ṣe pé wọ́n ń sọ pé ẹ̀ẹ́dẹ́pọ̀ ijtihad nínú ẹ̀dẹ́pọ̀ ijtihad ká mẹ́rin wá straight wọ́n sọ bẹ́ẹ̀ kì í ṣe tó ń sọ nìyẹn kì í ṣe túmọ̀ rẹ̀ iná ni pé ká lọ mẹ́rin wá straight since tá a ti dẹ́pọ̀ ijtihad tẹ́ ẹ̀dẹ́pọ̀ ijtihad ìtumọ̀ rẹ̀ ń pẹ́ kí làwọn olùmọ̀ sọ kí sì lè rí wọn tí wọ́n gbára lé ẹ̀rí sì ni ẹni tó bá sì jẹ́ muttabi' tàbí muqallid ẹ̀rí ni ó tẹ̀lé ẹ̀rí iná ni ó tẹ̀lé kì í ṣe pé bẹ́ẹ̀ ìgbìyànjú tèmi àbí kíní kan rárá yóò gbọ́rọ̀ olùmọ̀ yìí ní tí wọ́n ń sọ fún iláìjẹ́ ènìyàn pé òkè àwọn olùmọ̀ ti sọ̀rọ̀ wọ́n ti yanjú nǹkan yìí ẹ̀kẹ́ ẹ̀yin mú ìgbìyànjú tí ibi tí ìgbìyànjú tí bá yín dé ni pé kí ni Sheikh Abdul Nasir Al-Abbad wọn gbà ló ń bí dá Sheikh kíní kan wọn gbà ló ń bí dá ṣáwọn kan yẹn wá lọ pẹ̀lú ìmọ̀ ṣó lọ kò lọ so kí làwọn olùmọ̀ míì tí wọ́n jarraha kí ni wọ́n sọ kí ni wọ́n mú wá ẹ̀rí wà ń bẹ ó ní tuma khalas ní tí wọ́n sọ fún yín nìyẹn ní tí wọ́n sọ fún yín náà nìyẹn. so baba wa sọ yẹn lọ ipe o kọrọ náà ni pé oníbíjà o nípa nípa sọlá yẹn náà ni pé anamọlá mọtẹlẹ gbogbo bíjà wa ta ẹlẹ́ṣẹ̀ ni wọn o ti báyìí so máa sọ̀rọ̀ níbi pẹ̀lú ọtí mo kà í nísì mo mọ̀ pé àwọn náà ti bọjú pé kì í asọ tí baba yẹn tẹ ń sọ baba ń sọ ọ̀nà táwọn oníbíjà máa fi ń jẹ ẹlẹ́ṣẹ̀ òun náà ní kó kẹ́lẹ́ kó bíjà wọn kó fẹ́ bí gbogbo gbẹdúrà ní ti gan nínú ẹsẹ̀ náà kọ́lẹ̀ nítorí pé kí ni ní oníbàlẹ̀ káwọn kan ló di ẹni ọ̀sìn pẹ̀lú ìbìlì kì í sáré sunna oníbíjà ti sunna so ní màá máa kẹ́kọ̀ọ́ ní. sẹ́ẹ̀rì ní sọ́tún parọ́ pé kì í sáré sunna wọn bí dẹ́ ìsọ̀ níma kì í sáré sunna wọn bí dáa ni wọn bí dáa sì ní kì í sọ níma sóòkè lè ṣe gbìyànjú gbogbo àwọn oníbídà tí wọ́n ti wá lọ tí wọ́n jẹ́ mujtahidun nǹkan láwọn tí wọ́n ti rí kọ́ pé oníbídà ni wọ́n kó sí bídà tó jẹ́ pé bídà náà nílẹ̀ sí wọn lára kí wọ́n kà kó sí lásán tó jẹ́ pé wọ́n dé rutuba al-ijtihad kí ni báàbù pé tí mujtahidu tó jẹ́ bídà tó bá khalafa ijma' ṣáàkà kún àbáníkà kún kí ló ń wá nínú tíra àwọn afá tó bá yẹ pé ijtihad rẹ̀ kò gbọdọ̀ ṣe aslan ṣé wọ́n ti gbé sáwọn olùmọ̀ ti gbé dépò ijtihad gan ṣé wọ́n gbé dépò ijtihad ara wọ́n ní gbé débẹ̀ ara sallahu almusta'an. ẹ̀yin gan lẹ́ńtú ìtukùtù lẹ́ńsọ ìsọkúsọ lórí ọ̀rọ̀ Al-Imam Shatibi ó yìí ti fojú hàn walhamdulillah subhanallah. yẹn dín yẹn lára ìgbàlọ́ yẹn ìgbàlọ́ òní bẹ́ẹ̀ ìbábọ̀ dàbí òní bẹ́ẹ̀ sáfàdé àtàkùn náà òní bẹ́ẹ̀ máa bàjẹ́ so kó lẹ̀ tí wàá ní jẹ́ òkùnfà bíi sábàbí ìwòye sí pé. bó ilẹ̀ àwọn náà lè wòye náà ràn tó dáa jẹ́ kí mi náà jáde àlè wòye ràn àlè máa wòye ràn kẹ́ ẹ máa bà nǹkan jẹ́ kẹ́ ẹ máa tú ọ̀rọ̀ àwọn olùmọ̀ ní tukutu kẹ́ ẹ máa ti àgbọ́yé tí kẹ́ ẹ máa ti bọ́ náà rọ̀ nítawọn olùmọ̀ sọ kẹ́ ẹ máa tì í bọ̀ lórúkọ kékeré ni ẹ fẹ́ ṣe correction fẹ́ nìkan ẹ fẹ́ ṣe kíníkà àgbẹ̀ méjì tó Allahu musta'an so bí ilé ìbò ṣe rí náà nìyẹn so ibi tí ọjọ́ ẹlẹ́ẹ̀kejì ibi tó parí sí náà nìyẹn ọ̀rọ̀ tí ò ní túmọ̀ ni wọ́n fẹ́ sọ lẹ́yìn ilé yẹn so kìí ṣe nǹkan tó gùn ma káàbọ̀ sórí ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta. Dia kau sarau. Allahul musta'an. Allahul musta'an. Naam, coba seorang biar bawa insyaAllah. La hawla wa la quwwata illa billah.
طيب إذا لم يستكمل شروط الاجتهاد tí gbogbo májẹ̀mú ijtihad bá ti pé lára rẹ̀ tí gbogbo májẹ̀mú ijtihad bá ti pé lára rẹ̀ tẹ́rí ọ̀rọ̀ tí Al-Imam Shafi'i sọ yìí náà nínú àwọn àrùn wa ala rasulillah wa ala alihi wa sahbihi sọ́yà kí lè ṣe dé insha Allah ta'ala. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ní ìdẹ́síwájú lórí ìkàkùkà àti ìfòkùtù tí ń ṣègbèjò fún Al-Imam Shafi'i àti ìtòkùtù tí wọ́n tú níbi ọ̀rọ̀ Al-Imam Shafi'i eléyìí tí wọ́n fi fàtẹ̀ bọ̀ lọ síbi èròǹgbà tí wọ́n àyèlá àyàní tajawuz al-hadd fi al-ilzam bit-tabdi' wa bit-ta'dil ma'a. so eléyìí tí wọ́n fi fàtẹ̀ lọ síbi àfẹ́jù wọn níbi ọ̀rọ̀ tẹ̀tẹ̀ mo ti wá sàlàyé àwọn. naam afa bẹ̀rẹ̀ ọjọ́ ẹlẹ́kẹta nípa ní tẹ̀síwájú lórí ìtukùtù àti kìíní tí àfẹjìgbò tú ní tí wọ́n fi ṣàtẹ̀gùn lọ síbi al-ilzam bit-tabdi' wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so àkọ́kọ́ wọn ni pé àwọn afa tí wọ́n ka irun tí àfẹjìgbò tí wọ́n kà ṣé àwọn náà ṣáwọn náà ṣe nǹkan ẹ̀ ṣé wọ́n fi ṣe àtẹ̀gùn lọ síbi ìtukùtù ni àbí ṣé wọ́n fi ṣàtẹ̀gùn lọ síbi ilzam àbí àwọn náà ti gbé bátíl kan kalẹ̀ tí tó yàtọ̀ sí ilzam tí wọ́n fi nǹkan ẹ̀ ṣàtẹ̀gùn lọ sọ́dọ̀ rẹ̀ kẹwàá rí ọ̀rọ̀ ìwékùwé tí àfáyé tí wọ́n wí lẹ́nu sòsò ìjẹ́ pé inda tahqiq kò sí tó burú nù tí wọ́n tó náà ó lọ ó ti fojú hàn pé ẹ̀yin ni oníkàkùkà yín ló ní tukutu ẹ̀yin lẹ́yìn sọ̀sọ̀kùsọ̀ sallahu musta'an. sọ lẹ́yìn náà ni pé tàbá lọ wo tíra Shatibi rahimahullah ta'ala a rí pé wọ́n sọ níbẹ̀ pé àwọn dáhùn eléyìí tí ó wá fún bídá fi anna dhamma al-bid'i wal muhdathati 'amun la yakhussu muhdathatan duna ghayriha. sọ pé gbogbo èébú ìfẹnu àtẹkànkan tó bá bídá tó wá nípa bídá ó kó gbogbo bídá sínú ni kò dákan sí so kò ṣe yàtọ̀ aṣáájú yóò ṣe yàtọ̀ láàrin pé bídá kan kìíní kan ni bídá kan kìíní kan ni kí ẹ bẹ́ẹ̀ ṣe máa ṣe yàtọ̀ pé àwọn oníbídá tí wọ́n ti rí kọjá yẹn ibi táwọn ìtẹ́ǹsọ táwọn èèyàn yìí ń sọ náà ni pé àwọn bídá tó ti rí kọjá òun làwọn sálàf ní wọ́n máa ń lo àwọn àthárò sálàf báyìí tẹ́yìn gan sọ fúnra yìí wípé àthárò àwọn sálàf yàrá rí pé ìjọba ènìyàn wà ń bẹ kìíní kan wà ń bẹ ẹ máa ṣe kí ni ẹ máa sá fún lílò fáwọn oníbídà lásìkò yìí tó ń ṣe pé Ṣátíbì tẹ̀ ń gámárọ̀ rẹ̀ tẹ̀ ń lérò pé ó bá ń tẹ̀ ń sọ̀rọ̀ gan ó jẹ́ kó yé wa pé gbogbo àwọn bídà yìí kankan náà ní gbogbo ẹ̀ níbi ìjẹ́ nǹkan ibú ibi ìsọ́nilára kúrò ń bẹ̀ níbi ìjẹ́ ẹ̀ṣẹ̀ àti pé àwọn oníbídà ìjẹ́ ẹlẹ́ṣẹ̀ wọn gbogbo wọn pátá ìkankan náà ní gbogbo ẹ̀ wọ́n dọ́gba ni so àthárà àwọn sálàf níbi lílò gbogbo ẹ̀ ìkankan náà ni a máa lò fún gbogbo oníbídà ìtàn bá lò fún mubtadi' tó jẹ́ kèfèrí nìkan á lò fún ilé tí wọ́n bá lò fún gbogbo wọn lápapọ̀ á lò fún wọn. so ká sọ pé àwọn àtàrí yẹn ó ti le jù ìjọba ènìyàn wà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìsọtẹ́ pé kò sí nǹkan kan tó gbé yín lọ síbẹ̀ bí kì í ṣe àìmọ̀kan ìlera fà kan tí ó sọ pé ìjọba ènìyàn wà ń bẹ́ẹ̀ kìíní kan ẹ̀wọ̀n gbálérò ọ̀ṣẹ̀ kìíní kan Allahul musta'an Allahul musta'an Allah subhanahu wa ta'ala kó là wá kó ṣàánú wa. so ìtumọ̀ rẹ̀ kó jẹ́ ìpìlẹ̀ nípa ọ̀rọ̀ yẹn. ọ̀gá tí mo kà fẹ́ fà ń wọlé yìí pé bí ṣé kejì bó ṣe mú sáré fún un bẹ́ẹ̀ lè rí inú tíra yẹn wá ìgbà tó jẹ́ mọ̀ ṣẹ́yìn òun náà lẹ́nu tó ṣe wípé a gbọ́dọ̀ ìtọ́ bá kárí àtọ́ kàdé sí ọkà mọ́rọ̀ wa ni
sì ní bílẹ̀ rẹ̀ pé ń bọ́ ló gbé rí àwọn kan yẹn. nítorí àsìkò dé èyí tí mo wá fẹ́ ṣe lálàyé báyìí pé ǹjẹ́ Al-Imam Shatibi alayhi rahmatullah gẹ́gẹ́ bí mo sọ pé ṣèkèjì kò nígbà tó ti ta ìbò pa pé ẹni tí ó jẹ́ mujahid òun náà lẹ́nu tó ṣe pé wọ́n béèrè wípé yọ kàdúrà yọ kàkọ́ àti yọ kàfà ìdájọ́ ní kéde pé wọ́n ò lè sọ pé gbàdán kọ́ wọ́n máa bí èrè kò lóbìnrin wípé wọ́n ti báwọn jẹ́ olùgbìyànjú. sí Al-Imam Shatibi alayhi rahmatullah sí Imam Shatibi ẹgbẹ́ náà sì máa fara mọ́lú ẹ̀ mo gbàgbọ́ ya ibà yìí wọ́n fara mọ́lú ẹ̀ ẹ̀já gbọ́ ọ̀rọ̀ sáṣẹ̀ ló ń bẹ̀ so ọ̀rọ̀ gbìyànjú wọn náà ń bá lọ pé kí gbogbo mọ́jẹ̀mú gbìyànjú ọba ti lára rẹ̀ ọ̀dọ̀ sí ní kẹ́ni ẹlẹ́ni sọ ìdí lámúyẹ̀ sílámí ṣòro tó lè ṣe àti tó mọ́jẹ̀mú gbìyànjú òpè ẹni pé lára ẹni kí wọ́n sọ pé sí gbìyànjú bọ̀ ọ̀tọ̀ ní tí sáfẹ̀ yóò tún sí bọ́tì ẹ wá máa gbọ́ àwọn nǹkan tó sáfẹ̀ yóò fàyẹ̀ bọ̀. mọ́jẹ̀mú ìṣe àrò àti ọ̀rọ̀ tí Al-Imam Shatibi sọ yìí náà nínú àwọn ọ̀rọ̀ tí ń dààmú wa ni ìrọ̀ náà kọ́ ẹ̀bùn ẹ̀ ṣe ìtọ́láàkù pé irọ́ náà pa ọ́ tó ì jẹ́ pé òdodo iná ni ṣùgbọ́n ìmọ̀ kan ti yín kò jẹ́ kẹ́ mọ̀ kò jẹ́ kẹ́ rí kò jẹ́ kẹ́ ríran kò jẹ́ kẹ́ mọ̀ bí nǹkan ṣe kò jẹ́ kẹ́ gbọ́ tí wọ́n sọ kò jẹ́ kẹ́ gbọ́ yìí sọ pé ẹ̀yìn tí Shatibi sọ yìí tó ń dààmú aláwùjọ wọ́n sọ pé irọ́ náà pa subhanallah bí ẹ̀ ṣe ń gbọ́ bí ẹ̀ ṣe ń fi irọ́ bí ẹ̀ ṣe ń kányà pẹ̀lú ìmọ̀ kan sallahu musta'an. ẹ̀mí dẹ̀ wò yẹ alahama ha fojúrò ha wọ́tà kọ́ wa ka inú ọ̀rọ̀ tí mo sọ yìí inú ọ̀rọ̀ ìbá gàgà àwọn tẹ̀ ń sọ àwọn yẹn ti mọ̀ wọ́n so lẹ́gbẹ̀ẹ́ wo tó dé dìbò ìgbìyànjú wa ọ̀gá àwọn náà ti wá mọ̀ wọ́n wá fẹ́ lo ọ̀pọ̀lọpọ̀ tí àwọn kan máa lò láti kó kẹ́. ẹ ò ní sìn wọ́n sọ pé nǹkan tí ìgbà tí ọ̀sán ìwé sọ pé ṣé nǹkan tí mo ń sọ kò tí ì yé yín dáadáa bí sọ wọn sọ pé kí ni wọ́n fẹ́ ṣe kí wọ́n fẹ́ lo ọpọlọ tí jàbàtà máa ń lò náà wọ́n fẹ́ lò wọ́n náà mọ̀ pé àwọn táwọn ń sọ pé wọ́n ti dépò ìjìhádì yẹn kò rí bẹ́ẹ̀ láwùjọ wa subhanallah subhanallah la hawla wala quwwata illa billah sọ pé wọ́n fẹ́ parọ́ wọ́n fẹ́ ṣe kí ni kan wallahu almusta'an wallahu almusta'an nǹkan tó lágbára iná ni iná ilé kí Allah kó ṣàlùwà kúrò níbi àìmọ̀ ilé tó ń da àfáì tí ó ń dá wọn láàmú. alámàrí mo fẹ́ pé màmá rí play lórí system pẹ̀lú speaker mo ń lo fóònù kò tẹ̀mí lọ́rùn dáadáa. so bákan náà n tí máa kí n tún sáré yàn kàkà so ní pé ìtukùtù tá a fà ń claim pé àfẹ́yìnbó wọn tú so ó ti ṣíwájú pé hátà tàbá sọ pé if gan ló wà ń bẹ̀ ń bẹ̀rọ Shatibi òun gan ó lè lọ fún ilzam ilé tí a fà ń sọ nígbà tẹ́ ẹ̀ tí ì dépò ijtihad nígbà tó jẹ́ pé ẹ̀ tí ì dé ipò ijtihad so ijtihad yín o tẹ́ máa ṣe manhiyun anhu nǹkan tẹ́ gbọ́dọ̀ ṣe náà nǹkan tẹ́ gbọ́dọ̀ ṣe ni ṣùgbọ́n fàlàṣẹ tí wọ́n wá gbà pé àwọn tí ustaadu ń sọ yẹn o wọ́n ti dépò ijtihad yóò wù mí tí n bá lè rí ọ̀rọ̀ yẹn play kí ó bá lè clear sí wa dáadáa so ó dàbí pé mi ò bí a player yìí ní òṣìṣẹ́ máa ní àbí sí rọ kìnìún ní ọgbà yà kí n play nǹkan mi náà. Nah, nǹkan mi play ọ̀rọ̀ tí wọ́n ṣe ọ́dí wọn ní ìjẹ́ kó play náà tún compress ẹ̀ sí mp3 báyìí náà bismillah. لا حول ولا قوة إلا بالله لا إله إلا الله 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 نعم
Naam. So alhamdulillah mo ti rí ṣe báyìí. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. إذ لم يستكمل because ẹ̀mà àwọn náà mà ẹ̀mẹ́dẹ̀wò yẹn àlàámà àfojú àwọn tẹ̀kọ́ ọ̀rọ̀ tí mo ń sọ yìí ó rí bá mi gbà àwọn tẹ̀ ń sọ àwọn ẹ̀jẹ̀ mọ̀ wọn so lẹ́gbẹ̀ẹ́ wọn ti dìbò ìgbìyànjú báwọn ọ̀gá àwọn náà ti wá mà wọ́n wá fẹ́ lo ọ̀pọ̀lọpọ̀ jáwé kàmáà lò láti kó kọ́sí ẹ̀nà ọ̀pọ̀lọ ẹ̀ máa wò. sùn olùmíjì náà àwọn afáàkà mẹ́rin ọ̀gbìn wọn lẹ́gbẹ̀ẹ́ wọ́n ìyàwó nǹkan wù wọ́n sì dáwọn kan wù. ẹ máa ń pàkíyèsí àwọn ìyàwó náà báyìí ṣe nǹkan tí ò dání wọ́n yẹ ìgbìyànjú tí wọ́n yẹ náà ojú táwọn fi rí ni ẹ so ojú táwọn fi ó ni ẹ ẹ dábẹ́ ìdílé sáwọn ẹni ojú kan ló ẹ sí fa ẹni táwọn ojú kan fi rí pẹ̀lú ìgbìyànjú tiẹ̀ ìgbà ní bẹ́ẹ̀ wọ́n jẹ́ àwọn ìṣẹ́ àgbọ̀dọ̀ fúnra rẹ̀ àwọn àlọ́ tí mo sì rí sókè àwọn mẹ́jẹ̀ mú wọn lágbọ̀dọ̀ yẹn àwọn ìṣẹ́ yìí náà mẹ́jẹ̀ mú yẹn sáà ní lára àwọn àbá àti ẹ̀sọ́ wípé ojú táwọn náà fi rí yìí ọlọ́run kọ́ wọn mi yìí rẹ̀. adájọ́ ti yóò lè gbà wọ́n ní kálọ̀ jẹ́ kí ọ̀rọ̀ táwọn sọ yìí kò lè yé torí pọ̀ ìsọkúsọ ni. Kò lè yẹ yín ó yá wọn tí ó yẹ ó yá wa torí pé ọ̀rọ̀ kan tí ó nítumọ̀ tí ó sì jẹ́ pé ọ̀rọ̀ tí wọ́n máa lórí mà ní ṣùgbọ́n ọ̀rọ̀ tí kan sọ kan àhesọ lásán so òun ni ò lè yé bákan náà ọ̀rọ̀ tó bá wà sẹ́wé kò lè yé yín torí pé ẹ̀ ní ihun tí yẹn fún gbọ́rọ̀ yìí ẹ̀ ní lọ́dọ̀ ọ̀rọ̀ tó bá ń lálàáfíà àti gbọ́yé ò nira fún yín. So ẹ̀wọ̀n tí wọ́n fẹ́ fi kọ́ra yẹn dànù pé torí pé kí ni al-ijtihadu yatajazza ijtihadu kì í ṣojú pọ́nà ká. adájọ́ yóò lè gbà wọ́n ní kálọ̀ jẹ́ kí ọ̀rọ̀ táwọn sọ yìí kò lè yé torí pọ̀ ìsọkúsọ ni kò sí torí pé àlejò àárẹ̀ ẹ̀rọ jáde ìjáde ìṣojú kan náà. wọ́n sọ pé al-ijtihadu yatajazza bóòlù tí ẹ ṣe bóòlù ṣe wà salih láti fi ṣe rọ́dùn fúrọ́rọ̀ yìí òkè ṣe ń tẹ́fẹ́ sọ pé àwọn èèyàn ti dé ijtihad níbi àlámọ̀rí kan òkè tẹ́ ẹni tó bá dé ijtihad tẹ́ pé ijtihad rẹ̀ juz'i náà ni ṣáwá káàkún mujtahid mutlaq tẹ́ kí o gbọ́ ọ̀rọ̀ rẹ̀ a máa gbé sípò mujtahid níbi ogbó fánù Allahu musta'an. nítorí ìkàkùkà ló jẹ́ pé tí àwọn tó ń jókòó wájú sókè jò yẹn aláfàkùwà ṣé kò jùlọ wọ́n kàn ń bẹ̀rẹ̀ lákà ọmọ yìí wọ́n yìí lákà nìkan dáríkà. ṣẹ̀rí àwọn tó ń jókòó wájú afárasẹ̀ gàǹgà àwọn lè pé àgùnnáàmì náà ni wọ́n wàláhì àgùnnáàmì bí ma'na al-kalima torí pé yóò jẹ́kùn wáyé kí àwọn eléyìí lẹ́fù wọn ó lò gan jiddan tó bá jẹ́ pé àwọn náà wá rí lẹ́fù afárasẹ̀ bó ṣe rí tí wọ́n sì ń dákẹ́ tó yẹ kí wọ́n mọ̀ nǹkan tó tán wọ́n sì ń dákẹ́ wọ́n jẹ́ pálábòsí ni wọ́n
àfikún wa kò wọ́n ṣàkíyèsí ní kọ̀kọ̀ pé àfáwà ètò nǹkan yìí ṣe àfáwà ètò nǹkan yìí ṣe gbàtẹ́ nǹkan yìí ẹ̀ṣẹ̀ kìíní àfi tí ogun wọn bá ti bá jẹ́ àmú lọ kí wọ́n tó wá sí ilé ẹ̀kọ́ ó ti rẹ̀ wọ́n kò wá sí kíní mọ́ kí wọ́n tó wá sí halqa so ṣùgbọ́n pọ̀lọpọ̀ wọn tẹ bá rí ẹ bá yẹra àwọn lóyún báyìí àwọn ọmọ albayan kankan máa wọ́n rẹ̀ pé Sheikh Alasẹ ṣe blessing torí so wallahi èyí máa kí àwọn ilé yóò dá nǹkan mọ́ nù mà ní kí wọ́n sọ pé irú àfa Alasẹ ni blessing torí so mà wallahi ohun tó wà sí kún tó wọn kò mọ nǹkan tó ń jẹ́ ìmọ̀ rárá kò mọ nǹkan tó ń jẹ́ pé kò lè dá kéwúkà àfi kó má jagi ẹni tí ò lè tún nǹkan àfi kó tútù kùtù blessing níbo àwa tún ní má yẹ ara wa a máa gbé wọn sí ẹgbẹ́ àwọn ẹni tó gbé wọn ò dọ́gba rárá subhanallah bí táwọn àfa tí wọ́n bá sí ń kéwú yẹ kí àfa kan mú kọ́lámù kan máa jọ́tì ní kọ́ máa lọ sí halqa àwọn àfa lóríṣiríṣi láti lọ kẹ́kọ̀ọ́ kò yẹ kí wọ́n sì dèrò kò tán wà ní ara pé àwọn náà ń jókòó àwọn náà ń kọ́ àwọn ẹlẹ́kọ̀ọ́ à ń ṣe kínní subhanallah mo sọ síwájú àgbà yìí tẹ́ sọ dára fáì fún wa so yálà nínú àwọn almuwafiquna li aw lana àbáwọn al-mukhalifun ni wàláhi ẹjẹjẹun wájú Allah subhanahu wa ta'ala eléyìí ó sì ti tó fún yín láti túbá ọ̀sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala pé irú nǹkan yìí àgbọ̀dọ̀ ṣe má kájà ibi mi náà ni eléyìí tó ń ṣe ìyàwó ní àìpẹ́ yìí so tí bá ṣe pé ipò tí wọ́n sáré ń gbé àwọn èèyàn yìí sí kò sí tó burú kéèyàn wà kéèyàn máa dá wà wọn ká wá sáré fún yàn ní upper hand ká máa sọdára ẹ fáwọn èèyàn ká máa gbé sí kínní subhanallah khatirun jiddan nǹkan tó léwu náà nǹkan tó léwu ni ó kí ẹ dá wà fúnra láàrẹ ó sì máa sọ dáadáa káwọn èèyàn tí ó bá lọ gbọ́ kó gbọ́ tí ó bá sì ní gbọ́ kó má gbọ́ ó lóore ju kó wá jẹ́ pé àwọn tí wọ́n dúró déédéé wọ́n wá fa èèyàn kan mára pé ń tàn wọ́n tí ì ṣe sábúrò hálì rẹ̀ kí ni condition yìí bó ló ṣe mọ̀tó bákan náà kó tó wá rí bẹ́ẹ̀ náà tó tọ́ kó tó wá fàmọ́ra náà láti sọ pé ìyẹn nọ́mà kó náà tó wá máa kọjá àlà kó máa sọ̀rọ̀ kó máa dá sí nǹkan tí ò yẹ kó dá sí ká tún wá fi ilẹ̀ ká má sọ̀rọ̀ nípa rẹ̀ àbí ká má kà lọ́wọ́ kó sọ nǹkan tó léwu gan iná ó léwu lórí sharia Allah subhanahu wa ta'ala ó léwu lórí àwọn tí wọ́n ń gbọ́rọ̀ Allah subhanahu wa ta'ala lẹ́nu wa. Wallahu musta'an. شيء كان الإمام الشافعي يقول إن طلبة الإمام فجعلوا من جعله إذا جاء أنتم من إلا ما عبده ولف بيدك ولف إيه بلوغ عنده بتوان بلاتي كجاري منهي عنه فاجتهاد من اجتهد من anybody tó bá ṣe gbìyànjú اجتهاد له nǹkan tí ò gbọdọ̀ ṣe nǹkan tá a sọ pé má ṣe ni nítorí pé kí ni nítorí pé má jẹ̀mú اجتهاد kò tí pèsè ara rẹ̀ àti pé tó bá jẹ́ pé má jẹ́ mọ́ jihad kò tí gbé sára rẹ̀ so bí ó ṣe rí náà nìyẹn. ẹ̀yin lẹ́nu tútù kùtù ẹ̀tún rárìn ẹ̀tẹ̀ tíjú ẹ̀tún rárìn lórí ìsọkúsọ tẹ́ ń sọ lórí ìsọkúsọ lórí òdo tẹ́ fi rìn lẹ̀ ẹ̀tún rárìn ẹ̀tún fìyàn rárìn ẹ̀tún fìyàn ṣe yẹ̀yẹ́ ẹ̀sìn fàwọn yẹn síwájú ẹ̀ ń fi ẹ̀ sọ pé ẹ̀ ń kọ́ àwọn yẹn lẹ́kọ̀ọ́ náà nìyẹn ẹ̀sìn fàwọn nǹkan ṣe ẹ̀ tó jẹ́ pé fil haqiqa ẹ̀yin ni ẹ̀ ń fòdó rìn lẹ̀ ilẹ̀ ń tútù kùtù ẹ̀yin lẹ́yìn sọkúsọ lẹ́nu Allahu musta'an. ìlú ilé ṣe kejì tó. ẹgbẹ́ ìbá mú láwọn ọ̀dá bíi alẹ́ kíá èyí náà wò pé ládùúgbò wa yìí ọ̀rẹ́ ká lè gbé nǹkan báyìí kalẹ̀ ẹgbẹ́ ìgbìyànjú kan ṣe sọ́dọ̀ pé sábà ń káwọ́ àwùjọ wa yìí àwọn gbé nǹkan báyìí kalẹ̀ àti nǹkan yóò kápá àyẹ̀fẹ́ sí irú ìgbìyànjú yẹn gbẹ̀yìn yìí náà àbọ̀kọ̀ òwò nílẹ̀ ìdáná bíi ẹsẹ̀ tó ní ṣubú ìdáná bíi ẹsẹ̀ tó ní ṣubú ní ìṣìyà tí àwọn mẹ́jọ mú gbẹ̀dẹ̀ òkú ọwọ́ àìdá àfihàn ìlúmọ̀míyà فهو على أصل العمومية. وهذا سبب إن كان يوم ولي أصل العمومية يكون له جناجر. ولما كان العامل حراما أصل العمومية يا مؤسس سواجه سو يتم إلينا يتمتي الله دادainan يتمتي الله سو إن كان يتم قبل توصل أما كتم قبل يروح إن كان إنه نيجي كين لخطأ جزما سو سبنا فهو على أصل العمومية فهو على أصل العمومية يعني أنية
yóò máa wà nípìnlẹ̀ ìjẹ́ àmì rẹ̀ náà ni ìjẹ́ àmì rẹ̀ náà ni bó ṣe rí nìyẹn. láàrin iná pẹ̀lú ìkẹwàá sọ yìí ẹbí jágbọ́ yìí nìkan pé ẹ̀yin gẹ́gẹ́ bàdé yẹn ẹ̀ kí ló mú ṣẹ́ ìdù ó ti ráyè tọ́ bàdé ìfẹ́ mú ṣẹ́ ìdù kí lè wá fi bàdá. ìtàn fi bàdá ìtàn olùmọ̀sọ̀ yìí náà ọ̀rọ̀ táwọn olùmọ̀ ṣé àwọn kan ní wọ́n ṣe tẹ̀bdíẹ̀ náà àwọn kan ní wọ́n ṣe tẹ̀bdíẹ̀ in tó fa ogun sáyẹ̀lẹ̀ àwọn kan ní wọ́n ṣe tẹ̀bdíẹ̀ àbáwọn náà ṣe tẹ̀bdíẹ̀ ni àwọn kan náà ṣe tẹ̀bdíẹ̀ àwọn olùmọ̀ ni wọ́n bá dáa wọ́n sì ń kó tọ̀rọ̀ àwọn olùmọ̀ lẹ́nu tó mọ ẹ̀rí àwọn olùmọ̀ ẹni tó bá rí báyìí muttabi' iná ni wọ́n pè iná kan tá a fa yóò tún máa nàní afá aláṣẹ yìí tá a tún padà ṣàlàyé fún wọn muttabi' iná ni wọ́n kún tán so marhala mẹ́ta iná ló wà àwọn olùmọ̀ mi ò lè máa sọ wípé méjì ni látara pé kíni látara pé tí wọ́n sọ̀rọ̀ nípa ìjẹ́ mujtahid àti muqallid wọ́n máa sọ wípé méjì ni pé ìmọ̀ kò jẹ́ mujtahid tàbí muqallid torí pé muqallid yẹn kò bá àmọ́ kí kò bá ṣe kí tó bá ti jẹ́ pé ọ̀rọ̀ ẹlòmíì ló ń gbára lé tó bá jẹ́ pé ọ̀rọ̀ ẹlòmíì ló ń gbára lé níbi nǹkan tó fẹ́ sọ taqlid náà ló ń ṣe yẹn so tó bá wá mọ ẹ̀rí yẹn yóò máa jẹ́ muttabi' so mẹ́ta ni mujtahid muttabi' muqallid so muttabi' òun ló tawassata láàrin àwọn méjèèjì òun ló wà láàrin so tó yẹ kí ni ó mọ ẹ̀rí ohun ẹ̀rí kìí ṣe àmì sirf kìí ṣe àmì tó jẹ́ pé kò mọ̀ kankan ara so bí o ṣe rí nìyẹn. ilé wa fi bàdá kí ni tẹ́ fi bàdá yẹn tẹ́ bàdá gẹ́gẹ́ tẹ́ bá ní àyà ni hadisi ni àyà ni hadisi ni tẹ́lẹ̀ fi bàdá yẹn ẹ bá wò fún wa ní àyà lẹ́ni hadisi lẹ́ni lẹ́ fi bàdá ẹni yẹn ẹ̀yin yẹn ṣe mọ̀ ṣẹ́ ìdè aláti bí ilé rí pé ibu lẹ̀ yẹ̀ wá ní akọ̀kan dandan kágbà lọ́wọ́ yìí ó dé nínú ẹlẹ́ẹ̀kejì ní pé tẹ́ bá sọ yìí pé gbà náà nǹkan gẹ́gẹ́ bí tàrífù yìí pé àwọn afá kan wọ́n ṣe bẹ́ẹ̀ nǹkan kàmọ́ra wọn báwọn sọ pé àwọn afá ni ajẹ́ pé ámì ni yín nìyẹn ámì ni yín nìyẹn gbọ́dọ̀ wájú ámì kílẹ̀ ẹ̀ wà fọ kàkàkà pé ìbàdàn nìkan gbọ́dọ̀ sàlàyé wọn sàlàyé wọn tí ọba di mọ́kọ tí ámì máa ń sọ máa ní tẹ́ ẹ̀ ti mú jẹ́ ìlú àṣegèjì wàlá kíni ó kàn ká dánwò bàyẹn gẹ́gẹ́ ẹni àwọn ọ̀gá ọ̀tọ̀ ní kí mọ̀ ṣáàtì wí ọ̀tọ̀ ní táwọn sọ. ẹ̀yin gan ni tẹ́ ń sọ ló ń kà dánwò bá torí ẹ̀yin lẹ̀ gbọ́ nǹkan tí wọ́n sọ yìí ẹ̀yin lẹ̀ gbọ́rọ̀ tí wọ́n sọ ọ̀rọ̀ tó nítumọ̀ ẹ̀yin lẹ̀ gbọ́ yé so bí ó ṣe rí náà nìyẹn. sẹ́rí àwọn ìdàrúdàpọ̀ iṣẹ́ ìdìbò máa ń mú wa òun lè tiri ẹ̀ka ìbọn ṣáàtìbí àwọn níbí díà ní bàbá yẹn ń kọ̀ndẹ́mù kò sí ìgbìyànjú tẹ́ fẹ́ ṣe ẹlẹ́sẹ̀ lẹ́ẹ̀ máa jẹ́ àwọn oníbídà kan náà kọ̀ndẹ́mù àwọn oníbídà aláṣẹ kan náà kọ̀ndẹ́mù gbogbo ẹni tó bá ti ń ṣe gbìyànjú tí ò ní ahliya tí ó ṣe qayyada pẹ̀lú kíni al-ijtihadu ghayril muta'ahhil ẹ̀wọ̀n ìsọ̀síwájú ijtihadu tọ́pìkì tí wọ́n fún ọ̀rọ̀ Ṣáàtìbí nínú tíra wọn kí ijtihadu ghayril muta'ahhil ijtihadu tí ò ní ahliya tí ò ní kápá ijtihad òun nìyẹn. mo ti kálẹ̀ kalẹ̀ náà tẹ́ ẹ bá lò lórí irú ẹni tí ń wo yẹn yẹn tí dr shaku bá ṣe nìkan ṣe tí a mọ̀rọ̀ ọ̀nà kò tìlú wa tó lóun lè da ọ̀rọ̀ ọ̀nà kò tìlú á sọ pọ̀ lọ bẹ́ẹ̀ nítorí pé kíni kò sí gbìyànjú tí mo rẹ̀ fẹ́ sọ pé wò kì í ṣáà lùsùn náà. ẹ̀rí kan wọ́n tún àkọ́rọ̀ rẹ̀ wọ́n tún ṣe ìkọ́rọ̀ rẹ̀ gan pé kò sí gbìyànjú tí wọ́n fẹ́ ṣe torí pé kò kì í ṣe ahlu sunnah kò sí gbìyànjú tí wọ́n fẹ́ ṣe torí pé kì í ṣe ahlu sunnah so ẹ̀rọ àpèṣẹ ahlu sunnah nìkan ló máa ń ṣe gbìyànjú ṣé nítorí pé bàbá yẹn kì í ṣe ahlu sunnah ni àfihàn gbà ọ̀rọ̀ rárá ṣùgbọ́n nítorí pé wọ́n ní ahliya ní ṣurutu al-ijtihad kò tí ì pé sára wọn. ṣùgbọ́n ẹni tó jẹ́ ahlu sunnah ìwọ náà ahlu sunnah yẹn ọwọ́ ayé nìkan tó nàjà ahlu sunnah ọwọ́ ayé ló fi nǹkan ọwọ́ ayé yókù nínú sunnah tàbí oṣù ló fi nǹkan yókù nínú Islam
so ẹni wá gbọ́ kí ni ọgbà kí ni òtún dání fi ọ̀rẹ́ kó Islam èmi ò rí bí wọ́n ti rí nítorí mo wá lóòótọ́ ẹ̀rí náà ni ṣùgbọ́n káyọ̀ kúrò pàdé báyà ló mẹ́sẹ̀ nìyẹn ọ̀rọ̀ jùlọ ìṣáàdù nìyẹn àgbèsè òtún bá tí yóò bá rí bẹ́ẹ̀ ìyẹn òsì tó yẹ fi dá wà lákàrẹ̀ ó ti tẹ́ kò jù bá ń lọ níta sọ nìyẹn ló jẹ́ kí sí kejì bọ́ máa tẹ̀sẹ̀ bọ́sẹ̀ ẹni pé tí a bá ti lọ mú ọ̀rọ̀ ẹni tó gbé bídí àwa kí ni yẹn ń kíyà àwọn ọmọ yẹn rẹ́rìn tó wọ́n bá ti kọ́ wọ́n ti ń kọ́ àwọn alùsùn náà bọ́ kò yé mọ́ ẹgbẹ́ tó wọ́n máa sọ pé kí ni mi yọ padà yé kò lè yé nítorí pé nǹkan ẹlẹ́ni ò sọ ilẹ̀ sọ tó yà sìkò ẹ̀wá jáwò ṣé alimami Ṣáfi'í alayhi rahmatullah ṣé wọ́n wà lórí kàdíṣe kejì mọ́ sọ yẹn máa tẹ̀sà lẹ́yìn eléyìí ṣé alimami Ṣáfi'í àwọn ọmọ sí lórí tàrífù jàpùjàpù díṣe gbèsè lórí ọ̀rọ̀ àyíṣáàbì alimami Ṣáfi'í nínú àwọn àkọ́kọ́ tí wọ́n ní la yalzamu al-mujtahida fil ahkam ash-shar'iyya ọ̀pọ̀ dandan kan tá a bá ń pè ní olùgbìyànjú nínú ìdájọ́ ẹ̀sìn an yakuna mujtahidan fi kulli ilmin yata'allaqu bihi al-ijtihad ala al-jumla ọwọ́ ajẹ́ pé yóò wà jẹ́ pé ó lè ṣe gbìyànjú níbi gbogbo àwọn nǹkan tó bá jẹ́ ìmọ̀ tó ní òun ṣe pẹ̀lú ìgbìyànjú yanyanyan ọ̀pọ̀ dandan kí mẹ́jẹ̀ mú gbìyànjú pé láàrin ìgbìyànjú tó lè mú jáì. sọ àyẹ̀mọ́ Ṣáfi'í kan kó ti ní ẹ àwọn òsán tó yọ mẹ́mẹ́rún ọ̀tọ̀ yín tí mọ́mú sọ Ṣáfi'í مجتهدا في كل علم يتعلق به الاجتهاد على الجملة ọwọ́ ajẹ́ pé yóò wà jẹ́ pé ó lè ṣe gbìyànjú níbi gbogbo àwọn nǹkan tó bá jẹ́ ìmọ̀ tó ní òun ṣe pẹ̀lú ìgbìyànjú yanyanyan ọ̀pọ̀ dandan kí mẹ́jẹ̀ mú gbìyànjú pé láàrin ìgbìyànjú. ẹwo tí Ash-Shatibi tó ń sọ ẹwo tí ẹwo tí afáàlásẹ́ tó wọ́n ní pé kì í ṣe dandan ni fún al-mujtahid kó ṣe kó jẹ́ pé ó ní ahliya láti ṣe ijtihad níbi gbogbo fununul ilm tí ijtihad máa wọ̀ bẹ̀ àfáà lọ tún sí pé kò pin dandan kí májẹ̀mú ijtihad kó pin sáré yẹn ẹ̀dá kún kí wàá ní ìtumọ̀ idh lam yastakmil shurutal ijtihad torí pé májẹ̀mú ijtihad ò pé láàrẹ̀ ẹ̀dá kún kí ni ìtumọ̀ rẹ̀ májẹ̀mú ijtihad májẹ̀mú tó ní ìtumọ̀ ni tó sì wà tó wà nọ́mbàd tó jẹ́ pé àwọn kan wà ń bẹ̀ tẹ́ pé ó ṣe pàtàkì dáadáa táwọn olùmọ̀ máa ń kà pé gbogbo ẹ̀ ó gbọ́dọ̀ tàwa fárọ̀ lára ẹni tó jẹ́ mujtahid ó gbọ́dọ̀ wà lára rẹ̀ so àwọn nísìnyí àwọn sọ pé al-ijtihadu yatajazza àwọn ló ń gbọ́ yé síbi pé kì í ṣe dandan kí má jẹ́ mú ijtihadu pé láàrin yẹn wọ́n ní pé subhanallah ó dùn mí pé mi ò wá pọ́ìntì tẹ́ǹkà mi ò wá kalẹ̀. ọ̀pọ̀ dandan kí má jẹ́ mú gbìyànjú pé láàrin yẹn mo yẹ ní sábà lè mú Ṣáfi'í alimami Ṣáfi'í àwọn ọmọ sí lórí tàrífù jàpùjàpù díṣe gbèsè lórí ọ̀rọ̀ àyíṣáàbì. ó yà ń gbọ́ alimami Ṣáfi'í nínú àwọn àkọ́kọ́ tí wọ́n ní láyé ní. next time tẹ́ bá ń kó ti tẹ́ra ìjọ ẹ bá kó ti ibi tó wà gangan inú al-Muwafaqat mujalladu báyìí péjì báyìí tọ́bà báyìí mujalladu báyìí péjì báyìí tọ́bà báyìí ẹgbìyànjú rẹ̀. la yalzamu al-mujtahida fil ahkam ash-shar'iyya ẹ máa gbọ́ kò pín dandan kì í ṣọ̀ràn yẹn fún ẹni tó bá jẹ́ mujtahid nínú àwọn ìdájọ́ ẹ̀sìn ẹ jẹ́ ká gbọ́n táwọn náà tó. ọ̀pọ̀ dandan kan tá a bá ń pè ní olùgbìyànjú nínú ìdájọ́ ẹ̀sìn. nínú àwọn ìdájọ́ ẹ̀sìn. an yakuna mujtahidan fi kulli ilmin kó jẹ́ onígbìyànjú níbi gbogbo ìmọ̀ kó jẹ́ pé yóò jẹ́ onígbìyànjú nínú fiqh nínú usulul fiqh nínú tafsir nínú ahadith nínú ahkam nínú al-fara'id àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kì í ṣe dandan nítorí wọ́n sọ ní kì í ṣe dandan kó jẹ́ onígbìyànjú gbogbo àwọn ìmọ̀ yìí kì í ṣe dandan kó jẹ́ mujtahid níbi gbogbo àwọn ìmọ̀ tí ijtihad máa ń ṣe kí ni tó ní ṣe pẹ̀lú rẹ̀ ala al-jumla lódìdí. ẹ̀wọ̀n tí Ash-Shatibi sọ o tó clear o pé kì í ṣe dandan pé yóò jẹ́ mujtahid nínú tafsir yóò jẹ́ mujtahid nínú fiqh yóò jẹ́ mujtahid nínú usulul fiqh yóò jẹ́ mujtahid nínú lugha pé a máa gbára lé ọ̀rọ̀ rẹ̀ tó bá sọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bí Ash-Shafi'i rahimahullah ta'ala yóò jẹ́ mujtahid nínú usulul hadith ní mustalahul hadith àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní tí wọ́n sọ nìyẹn o àwọn sọ pé kì í ṣe dandan kí shurutu al-ijtihad kó pé sáré yẹn ìdákun ẹni tá pé tí mujtahid lásán mujtahid onímájẹ̀mú kó tó lè jẹ́ mujtahid yẹn yálà nínú báàbù yìí ó gbọ́dọ̀ ní àwọn májẹ̀mú yẹn so tó bá láwọn májẹ̀mú yẹn tán kí wá ṣe dandan inú májẹ̀mú yẹn ni pé báàbù tó fẹ́ ṣe ijtihad ń bẹ ó gbọ́dọ̀ ní má pẹ̀lú rẹ̀ òun nìyẹn ní tí wọ́n sọ nìyẹn ó gbọ́dọ̀ ní má pẹ̀lú báàbù yẹn kì í ṣe dandan pé àbí kì í ṣe tuma rẹ̀ ni pé àwa ní ra àwọn májẹ̀mú yẹn àbí àwọn májẹ̀mú yẹn wà ní pé sára rẹ̀ rárá májẹ̀mú ijtihad yóò pè sára yẹn yóò pè sára tó fẹ́ ṣe ijtihad tí ó bá ti pé ijtihad tó ló fẹ́ ṣe èèyàn gbọ́ lọ́kàn lápẹjù ẹ̀ bó ló fẹ́ ṣe ijtihad kò ní ìmọ̀ nípa an-nasikh wal-mansukh bó ló fẹ́ ṣe ijtihad Allahu musta'an kí Allah ṣàánú wa o
padà kí mẹ́jẹ̀ mú ìyẹn gbogbo láàrin ìgbogbo ìmùsẹ́ yìí. irọ́ lẹ́ ń pa ọ̀tọ̀ ni tí Ash-Shatibi sọ ọ̀tọ̀ ni nǹkan tẹ́ ń sọ ọ̀tọ̀ ni tẹ́ǹkà ọ̀tọ̀ ni tẹ́ǹtù subhanallah irú yẹn lẹ́ àtàkì yẹn pé ó ń tutù kùtù lóye pé kò rí bẹ́ẹ̀ àìmọ̀ kan tí ìwọ̀n ló ń fa wàhálà subhanallah. Al-Imam Shatibi dẹ́yìn ọ̀tọ̀ ni tẹ́ǹkà ọ̀tọ̀ ni tẹ́ǹtù àfà ẹ̀ lajú dáadáa ọ̀tọ̀ ni tẹ́ǹkà ọ̀tọ̀ ni tẹ́ǹtù. ọ̀tọ̀ ni tí Ash-Shatibi ń tírètì ọ̀tọ̀ ni tẹ́yìn náà ń tírètì ọ̀tọ̀ ni tó ń tírètì ọ̀tọ̀ ni tẹ́yìn náà ń tírètì ọ̀tọ̀ ni tó ń sọ́n bí tẹ́ǹkà ọ̀tọ̀ ni tẹ́ǹtù àfà. so wọ́n ní kò tọ́ bẹ́ẹ̀ máa sáà tìbí tó sọ wípé fàyínà ni mo ṣe ìyàwó ní ìgbìyànjú ìdàgbà yẹn ṣe àdá alátàkìlẹ̀ fẹ́ kó bá gbé ìgbìyànjú rẹ̀ yóò pé ó kọ́ sí ẹni tó mú náà olùmọ̀kan tí ìbá dùn kọ̀ dìímá ti sáàbìkọ̀ tàlẹ́ nígbà bá kàwọn èyí síwájú tó síwájú pàdánù kàlẹ́ àdó gbogbo wọ́n ní tó ti mú náà wà kẹ́ èèyàn òkú náà kàkàbà tí káwọn èyí mo ṣe ìdá nígbà pé yọ wà mú kó ní olùgbìyànjú ayé masala ti ní masala ti jẹ. ẹ ti rí nísìnyí ẹdí bọ́rọ̀ masala làfáà sọ kì í ṣọ̀rọ̀ shurutul ijtihad pé onígbìyànjú mujtahid nínú masala yìí nínú fiqh lápẹjúwe nínú fiqh mujtahid ní afá kan ó wá débi báàbù kan báàbù yẹn wá fẹ́ rún wọn lójú ó wá ṣe taqlid afá kan gẹ́gẹ́ bó ṣe ń lẹ̀ pé Ibn al-Qayyim rahimahullah ta'ala abúlùmọ̀ kan wọ́n máa sọ pé masala yìí muqallada afá wa ń bẹ̀ mi ò ní ra'yun bẹ̀ ọ̀rọ̀ yẹn ó pa ká sọ muqallada afá wa so táàfà yẹn bá jẹ́ mujtahid ìjẹ́ mujtahid tó jẹ́ yẹn wípé wá qallada afá kan bí báàbù yìí kò yọ kúrò nípò mujtahid tó ń sọ yẹn kí pé bóyá májẹ̀mú ìjẹ́ mujtahid yóò kúrò kò pé sára rẹ̀ rárá kì í ṣe gbogbo èèyàn tó bá jẹ́ mujtahid kì í ṣe gbogbo èèyàn tó jẹ́ mujtahid ni ó wà wà mulim bi kulli bab jẹ́ kí gbogbo báàbù gbogbo fánù ìmà ni ó wà lè sọ̀rọ̀ nípa rẹ̀ so èèyàn jẹ́ mujtahid nínú tafsir wà dénú fiqh wọ́n sọ pé muqallada Shafi'i muqallada Ahmad nínú fiqh ṣùgbọ́n nínú tafsir àgbáni ìyẹn ò ní yọ kúrò nínú mujtahid nínú fi ayni mas'alati ọ̀dà ká fa sọ nínú báàbù tó ti ń ṣe ijtihad yẹn gangan. kò ní kó nira bá níbi fi ayni mas'alati níbi mas'ala rẹ̀ gangan bí masala yẹn pé níbi báàbù tó ti jẹ́ mujtahid tó ń ṣe ijtihadun bẹ́ẹ̀ ń pọ̀ wá mọ́rọ̀ àfáà kan yẹn kò ní kó nira bá ìyẹn ò túmọ̀ sí pé má jẹ́ mujtihad ò pé sára rẹ̀ kò túmọ̀ sí àfáà ṣùgbọ́n torí pé al-ijtihad yatajazza ó lè jẹ́ mujtahid nínú fiqh kó má jẹ́ mujtahid nínú usul al-fiqh ó lè jẹ́ mujtahid nínú lugha kó má jẹ́ mujtahid nínú tafsir ṣùgbọ́n fil jumla ṣurutu yóò pé sára rẹ̀ ṣurutu yóò pé sára rẹ̀ gbogbo ṣurutu al-ijtihad yóò pé sára rẹ̀. ẹni tí ọba fi ń lè jẹ́ pé fáfẹ́ sọ̀rọ̀ ló máa kó jọ̀rọ̀ àwọn afáyọ́ ti máa lọ mọ́rọ̀ àwọn afẹ́fẹ́ yẹn tó lè gbìyànjú nígbà ní ọ̀rọ̀ wọn kò sí táwọn bẹ́ẹ̀ mọ́tò bẹ́ẹ̀ ní tí wọ́n sọ nìyẹn kò bá ti wáyé bá wọn. so àyẹ̀wò ṣáàtì bí sọ pé ọ̀rọ̀ orí bá nǹkan pẹ́ dandan kódà nínú ọ̀rọ̀ wọn àlùfáà ṣáàtì bí alẹ́ rahmatullah wọ́n ti jẹ́ ká gbẹ́yìn gan yí pé al-ijtihad yatajazza ijtihad tẹ̀ wọ́n yẹn kìí ṣe pé dandan kí kìnìyàn ó fi lára ẹni tá a bá rí kìnìyàn ní tó bá jẹ́ olùgbìyànjú. àfọ̀mọ̀túnmọ̀ al-ijtihad yatajazza kìí ṣe gbẹdẹ kìí ṣe pé wọn sọ pé shurutul ijtihad tatajazza wọn kì í sọ ní al-ijtihad gangan fúnra rẹ̀ òun ló ń tajazza òun ló máa ń pẹ́ka ó lè yẹn lè jẹ́ mujtahid nínú báàbù yìí kó má jẹ́ mujtahid nínú báàbù yìí ní tí wọ́n sọ iná nìyẹn kìí ṣe shurutu wọn sọ pé ó pé lára rẹ̀ rárá ní tí wọ́n sọ pé kìí ṣe dáa pé yẹn wá jẹ́ mujtahid nínú gbogbo báàbù yìí nínú gbogbo fanima ní tí wọ́n sọ nìyẹn àfà. ojú báyìí so kò ní sẹ́kù dandan kò pọ́n dandan so wọ́n sọ̀rọ̀ yẹn tó pọ̀ tó pé kí ni yẹn gùn gan díẹ̀ kaba yìí so ó gùn gan kódà wọ́n sàlàyé lọ pé àwọn èèyàn kan bẹ tó kó wọ́n gbogbo yẹn wọ́n kó bẹ́ẹ̀ gbogbo gbìyànjú gbọ́dọ̀ pé láàrin yẹn. ẹ̀rí nísìn àwọn yẹn ń bẹ wọ́n sọ pé gbogbo gbìyànjú gbọ́dọ̀ pé láàrin yẹn ẹ ti rí gbogbo gbìyànjú ṣé kó yàtọ̀ sí gbogbo májẹ̀mú gbìyànjú al-ijtihad yàtọ̀ sí shurutul ijtihad shurutul ijtihad ọ̀tọ̀ lélẹ̀ ijtihad gangan ọ̀tọ̀ wá ní shurutu lè wà láàrin yẹn ṣùgbọ́n kí pé bí kan ni ó lè lò sí fánù kan péré iná ni ó lè lò sí mi ò bá ka ọ̀rọ̀ àwọn olùmọ̀ ṣùgbọ́n ọjọ́ ti ń lọ à ń bọ̀ náà insha Allah ta'ala à ń bọ̀ lórí ọ̀rọ̀ Sheikh Ibn Uthaymin pàfàǹkà kó bàa lè yé dáadáa
bàbá yẹn wá ní bàbá ní anáwùlà òkè àná kàdá àgbẹ̀ báyìí pé bá ń pé mẹ́jọ mú gbìyànjú gbọ́dọ̀ pẹ̀lú àrẹ làmì yóò jáde mọ̀ ṣẹ́ ìdò lórí gbìyànjú àkàmá o. ẹ̀rí nǹkan ọ̀tọ̀ ní tá a fà ń sọ pé la òkè àná kàdá àlẹ́ kàtọ́ ẹ̀ ké báwọn ni tó bá jẹ́ pé dandan ni kéèyàn ó jẹ́ mujtahid nínú gbogbo báàbù ni ní rí mujtahid kankan máa ń tó ń sọ nìyẹn kéèké bóyá tó bá yẹ pé dandan ni kí mujtahid kí shurutu al-ijtihad kó pé sáré yẹn kí ṣe tó ń sọ yín náà nìyẹn kí ṣe tó ń sọ nìyẹn ittaqillah ya rajul ittaqillah Allahul musta'an. ilá ti lẹ́dọ̀ sí àfọwọ́ kéékèèké ibi tá ti rí gan mímọ̀ sí wa sọ̀hábà lọ́dọ̀ ẹni tí èsì sàbí ẹ̀ mọ̀ sí ọ̀rọ̀ yẹn àbíkà ọ̀rọ̀ àfáànù nígbà tí a bá lẹ́fẹ̀ẹ́ lórí gbìyànjú lọ́dọ̀ ẹni tí èsì sàbí ìdá tó bá ní kò sí ìgbìyànjú ìdá tó bá ní kò lẹ́rú pé àbàgbẹ́ láàrin ọ̀sán àbàtẹ́ bá ti gbé kalẹ̀ báńkì mẹ́jẹ̀ ló gbìyànjú gbọ́dọ̀ fìlà ní orí gbìyànjú lọ́dọ̀ sọ́lá ẹ mọ̀ pé àwọn tí kò tó fi ṣe kejì ló ń tú nǹkan tó ń dàrú kọ̀ọ̀kan ti wáyé wọn fi amákòó yìí wá pé nínú àwọn ìmáàmù irú ẹni tó bá wúlò àwọn lọ́dọ̀ àwọn ìmáàmù mẹ́rin àlìmọ́ ṣàfi lọ́dọ̀ ní ìlú mọ̀kọ́lì mi gbà ní ámì fìlàdí wọn ní làmúyẹ́bù níbi dájọ́ tàbí jihad ìtẹ̀kọ́ ní ìlú ọmọ àrífàtì pé ìmáàmù ṣàfi òde ìkó olùgbìyànjú pẹ̀lú kọjá yẹn sọ nípa kókó pé lè jà abẹ́lé yọ̀dá bẹ́ẹ̀ náà bá ní fún àtàwọn mìíràn. yìí tí wọ́n sọ ní pé kí ni tó bá jẹ́ pé dandan wọ́n gbọ́dọ̀ jẹ́ mujtahid ní gbogbo fánù ká tó lè sọ pé èèyàn jẹ́ mujtahid ṣùgbọ́n kì í ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ṣé májẹ̀mú ijtihad pé sára àbí ò pé sára wọn ó pé sára wọn torí pé kò sí bí wọ́n ṣe jẹ́ mujtahid àfikí májẹ̀mú ìjẹ́ mujtahid kó pé sára yẹn bó lè wọ́n ṣe jẹ́ hajj àbí tó bá jẹ́ tí májẹ̀mú ṣíṣe hajj tó bá ti pé sára rẹ̀ ó ti lọ sí ó ti gbé haram gbogbo tó sì yẹ kó bọ́ kúrò lára ó ti bọ́ kúrò lára gbé tó yẹ kó wà lára rẹ̀ náà májẹ̀mú ó pé sí lára ó lè ṣe jẹ́ pé ẹni tó ń kírun àfi tó bá yẹ pé kí n tó bá yẹ pé ó ń kírun tó tọ́ ó sì ń kí lórí tọ̀hárà ó sì ń kí bó ṣe yẹ kó kí tí ó bá ti kí bẹ́ẹ̀ kò ní jẹ́ musalli so bẹ́ẹ̀ náà ni mujtahid gbogbo májẹ̀mú ìjẹ́ mujtahid yóò pé sára rẹ̀ la hawla wala quwwata illa billah. wọ́n ní kí ni yẹn kọ́ nǹkan tí ò kékeré nǹkan tí ò lọ́ọ́ ni. sọ Abu Musa dàdò orí ogbé lẹ́yìn wọ́n rí gbogbo kàkúkà ìtukùtù tá a fa ara ṣẹ́tọ́ ń tu yìí gbogbo wọn ṣe ń manipulate ọ̀rọ̀ àwọn olùmọ̀ yìí wọ́n rí la hawla wala quwwata illa billah. tí ó sì rí bẹ́ẹ̀ ń pé kí ni o al-ijtihad yatajazza so tá a kò ní ijtihad kì í ṣe nǹkan ẹyọ kan jíba yìí so kì í ṣe nǹkan ẹyọ kan ó ní yàrá ó pín sí ẹ̀ka ẹ̀ka. yàrá ní sìn ijtihad ó pín sí ẹ̀ka ẹ̀ka bó wàá lọ ṣe ní í ṣe pẹ̀lú májẹ̀mú ijtihad àbí májẹ̀mú mujtahid bó ló ṣe ní í ṣe. la hawla wala quwwata illa billah ó mà ṣe o. ó pín sí ẹ̀ka ẹ̀ka tó ń dáńtí fàlà sọ̀kan ọ̀rọ̀ yẹn pọ̀ nípa kó gbàsìkò mọ́. ọ̀rọ̀ pọ̀ kéèpé kó gbàsìkò ẹ̀ gbọ́ yé ìtukùtù ìkàwé kàlẹ́ńkà ẹ̀ gbọ́ yé. ìgbìyànjú àwọn fẹ́ẹ́ ní mùsáyì ó lè jẹ́ mùsáyì níbi kan dáhùn mùsáyì ní ó lè má jẹ́ mùsáyì. náà bẹ́ẹ̀ ni ó lè jẹ́ mujtahid níbi kan ó lè má jẹ́ mujtahid níbi nǹkan mi eléyìí kọ́ ni májẹ̀mú ijtihad ó lè jẹ́ májẹ̀mú nínú fiqh ó lè jẹ́ mujtahid nínú fiqh kó má jẹ́ mujtahid nínú aqida eléyìí kọ́ ni májẹ̀mú ijtihad ṣùgbọ́n májẹ̀mú ijtihad yẹn tí ó mú ṣe ijtihad nínú agbọ́nrin kan tẹ́ sọ pé ó lè jẹ́ mujtahid bẹ́ẹ̀ gan májẹ̀mú ijtihad ó ti pé sára rẹ̀ ní fánù yẹn tí ó bá pé sára rẹ̀ kò lè jẹ́ mujtahid torí kò sí nínú májẹ̀mú mujtahid kó wá jẹ́ pé ó ní mọ̀ nípa gbogbo nǹkan pátápátá rárá ṣùgbọ́n wá sọ pé kí ni yóò ní mọ̀ nípa fánù tó fẹ́ ṣe ijtihad nínú rẹ̀ yóò ní mọ̀ nípa fánù tó fẹ́ ṣe ijtihad ní inú rẹ̀. Naam, so bí eléyìí bó ṣe rí iná eléyìí so bó ṣe rí nìyí. ọ̀yọ́kù ní mùsáyì tó bá ti lè wọ́n mùsáyì tó aslan ó ti báyìí ẹni tí ò lè kà rárá kò lè má yà kò lè má dé sùn. ṣe ẹ̀rí lọ́dà fani sí tẹ́lẹ̀ bá ti lè wọnú mujtahid kò yọ mọ́ tí n táwọn olùmọ̀sán ni tẹ́lẹ̀ bá ti lè wọnú ìjẹ́ mujtahid kò yẹ jáde mọ́ rárá tó bá ń sọ pé al-ijtihad yatajazza ìtumọ̀ rẹ̀ náà ni pé èyí ó máa jẹ́ mujtahid lápá kan kò ní jẹ́ mujtahid lápá kan n táwọn olùmọ̀sán iná ilé àfa ẹ padà sílé kéwú
ẹ̀tàwọn tí ó ṣàlàyé àwọn kan yìí tí wọ́n á fi ọ̀rọ̀ àwọn olùmọ̀ tí wọ́n á fi yé yín ẹ padà síbẹ̀ ẹ padà sọ́dọ̀ wọn. It is never too late kò tí pẹ́ jù. Wallahu musta'an. mo bá àwọn olùmọ̀ kọ́ wá sí tẹ̀lé jésù gba inú ọ̀rọ̀ yìí èyí ló rẹ̀ lẹ̀ ẹni ọba ti lè fi bá àwọn ọ̀sẹ̀ yìí. ẹ̀rín kan ẹni tó bá ti lè mọ́ra àwọn olùmọ̀ tí ó sọ pé eléyìí lórí báyìí eléyìí lórí báyìí tí ó mọ́ra àwọn olùmọ̀ wá tí ó mọ́ra àwọn olùmọ̀ wá ẹni tó bá ti lè ṣe bẹ́ẹ̀ mujtahid ni ẹni tó bá ti lè ṣe bẹ́ẹ̀ mujtahid ni ẹ̀ ká máa gbọ́. ẹni tí ọba lè fi yí lọ́ba ìgbésẹ̀ nǹkan tí a tó bá bá ń jẹ́ àná máa kà máa ń yàn kò lágbára lè sọ pé níta bí tẹ̀jú bá ti ṣe ni bá ti yọ́nu bá ní tí ò bá ti lágbára eléyìí tí ò bá gbàgbé sòwò eléyìí ó ti ráì fò kò dépò ìṣáàdù bẹ́ẹ̀. Naam, ok, pẹ̀lú táwa sọ yìí pẹ̀lú tẹ kàkálẹ̀ yìí ṣé ẹ̀yin dépò ijtihad náà fatwa aláwùjọ lẹ́yìn náà ṣé iná dépò ijtihad ṣáà fẹ́ẹ́kùn tó aláwùjọ náà ṣáà náà dépò ijtihad pẹ̀lú pé kí ni wọ́n lágbára láti lè wọ̀rọ̀ àwọn olùmọ̀ láti lè ṣe al-jam'u wat-tarjih àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So kí ẹ wá lè ṣe nǹkan yẹn lórí báàbù ká ó túmọ̀ sí pé nìyẹn ó ti dépò ijtihad nínú báàbù yẹn ni kò tí ì dépò ijtihad nínú báàbù mi ìtumọ̀ al-ijtihadu yatajazza iná nìyẹn ìtumọ̀ rẹ̀ iná nìyẹn. So bí ó ṣe rí nìyẹn. So nísinsìnyí àwọn olùmọ̀ láwùjọ ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ láwùjọ wa kí ni wọ́n ń ṣe ìbẹ́ àgbẹ̀ tíra síwájú àwọn kan kàtíra fa kan òkè tí ẹ̀ bá ti wá ń kàtíra tí ẹ̀ ti ń sọ pé báyìí tí ẹ̀ ń sọ báyìí wọ́n tún wá sí pé ẹ̀ ti dé pò mujtahid nìyẹn. èkó ìtọ́pọ̀lọpọ̀ ń ṣe gan yóò kàn gbé tíra ọ̀yọ̀ kan ní kí bí yóò kọ́ tíra àwọn olùmọ̀ síwájú pé mo fẹ́ dà pọ̀kọ́ mas'ala yìí yàtọ̀ sáwọn afá tí wọ́n ti kọ́ tíra pípé tíra tí wọ́n kọ́ wọ́n ká fáwọn yẹn yẹ bí Dr. Sharaf lápẹ́jọ́ yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. sọtẹ́ pé wọ́n ti ṣègbìyànjú yẹn lórí àwọn masail kọ̀ọ̀kan yẹn. so ṣùgbọ́n ìwọ ní sìn ọgbẹ́ manhaju salikin ọgbẹ́ siyasatu shar'iyya ọgbẹ́ al-halal al-haram sọ fún nǹkan fáwọn èèyàn kì í pé bóyá òun ṣe muqarana kan òun ṣe kíní kan o kan tu lásán náà ni òun tu ó sì máa mẹ́rin wá lórí kíní ìyẹn ò tí ì sọyàn di mujtahid kò tí ì sọyàn di mujtahid afa ó ṣe yín nìyẹn. wọ́n á dúró lánàá nǹkan ẹ̀rọ mẹ́jà méjì àdúgbò pèsè àwọn ọ̀tọ́ ìdí sọ̀tàn ní bíṣẹ́ kejì lọ. òfin délé àmì ìṣá yàtọ̀jẹ́ ń sàwọ̀ ìṣá àdéhùn ṣe pé kọ́pẹ́ ló bìbí ọ̀pẹ ká ọ̀pẹ. ẹ̀ka ń sọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀ mọ̀túnmá rẹ̀ bẹ́ẹ̀ ṣe ń tu lẹ́ ń dè bẹ́ẹ̀ ṣe ń wá fakọ̀ rẹ̀ lẹ́tún khalafa rẹ̀. so láyé àmà rẹ lóbi tó jẹ́ mùsẹ́ẹ̀dì nìkan ìwọ̀n náà sì ti jẹ́ mùsẹ́ẹ̀dì ní ibi mọ́sálà ní mo sì wà lágbà àwọn sábà náà ní lẹ́mọ́tẹ́ mùsẹ́ẹ̀dì kan àlejò àwọn lọ́ní àlejò àwọn lọ so bí ó ṣe rí nìyẹn so fún délé yìí ó náà ní pé ṣẹ́gun ìdìbò tọ́ àbíọ́bá. so kò sẹ́nìkan tó ń bá yín fa ilé aslan gba pé ẹ̀yìn lè jẹ́ mujtahid níbi kan kó má jẹ́ mujtahid níbo mi kò sẹ́nìkan tó ń bá yín fa aslan well àfẹ́jì gbogbo àwọn sọ kò sínú ọ̀rọ̀ wọn rárá kò sínú ọ̀rọ̀ wọn so bó ṣe rí iná nìyẹn so lẹ́yìn náà màá pìlẹ̀ ọ̀rọ̀ wọn tó dáfà tọ́ka sí ọ̀rọ̀ wọn pé wọ́n sọ pé ẹni tí ó jẹ́ mujtahid àní bílẹ̀rì pé kò síbi tí ọ̀rọ̀ yẹn wà kí ni ká gbọ́dọ̀ bílẹ̀rì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo fẹ́ ká gbọ́rọ̀ yóò mi ká gbọ́rọ̀ Sheikh Alasan Ganga àbí Sheikh Ejigbo tí wọ́n sọ káwá wò ṣọ́rọ̀ tí ó jẹ́ ṣe ni tó tiẹ̀ níbi tí yẹn lè gbé sí àbí kò níbi tí yẹn lè gbé sí torí Abu Musarrad náà òun náà rán rí kákáká lórí àlámàrí lórí àárín yẹn kí wọ́n ti di pé mujtahid tó gbọ́dọ̀ bèèrè lọ́wọ́ rẹ̀ kíní kan. so kí a gbọ́ ọ̀rọ̀ náà insha Allah ta'ala. ìgbìyànjú ẹni tí ń ṣe gbìyànjú. so number 7 lọ́rọ̀ yẹn wá. èmi máa ń rà sí mi náà káwọn ẹnu xabọ́rọ̀ mu lè kẹsí irun rẹ̀ jáde. ìwọ kó olúwa náà fẹ́ máa yọ ìdájọ́ fúnra ara rẹ̀ ìwọ á sọ fún ọ pé no ọ máa kó tàwọn àfáàní ya ìdí mo sọ yìí o àfáà báyìí ló sọ bẹ́ẹ̀ àfáà báyìí ló sọ bẹ́ẹ̀ inú tíra báyìí lẹ́ẹ̀tì rí kẹrí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà láwùjọ wa tẹ ẹ bá ti di tán kóòtù tíra ẹ sọ pé ọ̀rọ̀ yìí inú tíra báyìí lọ́wọ́ ẹ àfáà báyìí ká tó lè gbá lọ wọn tẹ wọn kóòtù tíra fún akẹ́mi wá tó bẹ̀lẹ̀ ẹ mọ̀ wípé wọ́n ṣe mùsùlùmí nìyí mùsùlùmí ò ní ìdíkọ́ sọ fún wọn pé inú tíra báyìí ló ti rí lọ́kọ̀ sọ fún wọn pé àdìsí báyìí àyà báyìí ìdájọ́ báyìí lọ́wọ́ àmẹ́ báyìí gbára lẹ́nìkan kò ní ìdíkọ́ lẹ́nìkan kakọ́ sọ síwájú rẹ̀ lẹ́nìkan ní mùsùlùmí ó clear mi ọ̀rẹ́ ni kò nídi àmẹ́ ìdájọ́ pé tọ́lá sọ̀rọ̀ gbogbo aláwọ̀ gbé ìjọ sọ yìí ẹ mú àfáwọ̀ lọ sọ bẹ́ẹ̀ wá ó
ó dìgbà tẹ́ bá tó mú àfa tó sọ bẹ́ẹ̀ wá ká tó sọ pé tẹ́ ń sọ yìí níbẹ̀ ẹni tí yóò bá sọ orú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn tá a máa béèrè lọ́wọ́ rẹ̀ fáfá wo lọ́sọ sáájú yìí kèsì mùsẹ́ yìí sọ̀rọ̀ sọ kíkọ́ sọ fún wọn pé ń bàbá yìí kẹrí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa láwùjọ wa tẹ́ ẹ bá ti rí tán kóòtù tíra ẹ sọ pé ọ̀rọ̀ yìí inú tíra báyìí lọ́wọ́ ẹ̀ àfa bá tó lè gbá lọ wọn tẹ́ wọ́n kóòtù tíra fún atẹ́mi wá tó bẹ̀lẹ̀ ẹ mọ̀ wípé wọ́n ṣe mùsẹ́ yìí lónìí mùsẹ́ẹ̀dù ò nídìí kan sọ fún wọn pé inú tíra báyìí ló ti rí yóò kàn sọ fún wọn pé àdìsí báyìí àyà báyìí ìdájọ́ báyìí lọ́wọ́ àmẹ́ báyìí gbára lẹ́nìkan kò nídìí kó rẹ̀. sẹ́yìn pé intafa sanbi tíṣẹ́fì sanbi àfẹ́jùbọ̀ tí wọ́n sọ yìí òun gángan òun ni tíṣẹ́fì bí wọ́n fẹ́ mí tí wọ́n sọ àbíkẹ́ sọ pé tó jọ iná tíṣẹ́fì bí wọ́n fẹ́ mí sọ nọ́ọ̀rọ̀ àti afárasẹ́ńkà tí wọ́n sì dàrú tó dàrú mọ́ ọ lọ́wọ́ ní tí wọ́n sọ nǹkan náà lè pé kíni ní pé mujtahid ní tí ó jẹ́ mujtahid òun lẹ́ni tẹ́ pé yóò wo tíra àwọn olùmọ̀ yóò wo nu alkitab yóò ṣe dirasa pẹ̀lú àwọn olùmọ̀ yóò sì jáde pẹ̀lú ìdájọ́ wọn ní sọ pé yóò padà á máa sọ pé ẹnu tíra báyìí mo ti kà torí pé èyí tí a fẹ́ ṣe ijtihad lé lórí gan òun ni mas'ala tẹ́ pé kò sí nasu níbẹ̀ àbí nasu yẹn kò wà sarih ok nasu wà sarih kò ì sẹ́nìkan tó sọ síwájú bẹ́ẹ̀ pàfà kan ti sọ síwájú tó ṣe kó tó ìjẹ́ pé ní tó correct ló sọ ó ti tó kákan sọ pé àfàbà ìtàfàbà ìsọ iná rí ṣùgbọ́n ijtihad ń tẹ́yẹ fẹ́ ṣe ijtihad lórí nǹkan tẹ́ pé kò tí sí nǹkan kan síwájú rẹ̀ nazila ni inú májẹ̀mú ijtihad inú àwọn nǹkan tó tún de ijtihad wípé kí ni kálámà rí yẹn kó jẹ́ nazila kó jẹ́ nǹkan tuntun kó jẹ́ nǹkan tuntun tó jẹ́ pé kò tí ì ṣẹlẹ̀ síwájú ó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ni nǹkan yẹn ó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ni so ẹnìkan gbé masala kan ní sẹ́wárí pé nǹkan ayé ni kò sí nasu lórí rẹ̀ kò sí aya kò sí hadith náà àwọn kan nìyẹn so lẹ́yìn náà a tún wá wò àárí ẹ̀rí kankan láti àrọ́rọ̀ olùmọ̀ kankan lórí rẹ̀ tí wọ́n ti yanjú rẹ̀ ibi tí agbára mujtahid tí ó ti wá hàn eléyìí wá ṣe kíni yóò tójú bọ tíra àwọn olùmọ̀ yóò wá fa yóò rò lé mọ́lẹ̀ yóò lo àwọn ìdájọ́ yóò apply usulul fiqh yóò apply lugha yóò apply nasikh wal mansukh yóò apply ma'rifa maqasidi ash-shari'ah yóò apply gbogbo nǹkan yẹn yóò wá fi wá mú ìdájọ́ jáde so ìyẹn yẹn fi haqiqa kò wá ní bùkátà sí láti sọ ìpín ẹ bàtí mo wá wọnú tíra báyìí nítafà báyìí sọ lélẹ̀ rárá kò ní bùkátà sí báyìí yóò mú ọ̀rọ̀ jáde yóò sì tí ó kà kóòtì ní qawaidu shar'iyyah pé nǹkan báyìí alẹ́kọ́sà nǹkan báyìí mẹ́lẹ̀ alẹ́ṣekínà alẹ́ṣebáyìí tí ó sọ iná nìyẹn nǹkan báyìí kẹtù ṣe dandan ó tún wá ní mọ́tìn tó tí ó tún bùkátà láti sọ tí ò bá sọ la yulamu alayhi tí ò bá sọ ìyẹn pé tí o bá kó tẹ̀rí pé ẹ̀rí mi lélẹ́yìí gan tí o bá kó tẹ̀rí gan láyé lámà rẹ̀ kátó wá sọ pé yóò ṣe àwọn akó ti ti ra àfa kan so bí òṣèlú náà gbogbo tí mo sọ yìí máa padà mú wa insha Allah ta'ala. ẹ̀tẹ̀rẹ́ sì tí mo sọ yẹn náà lè mas'ala yẹn kò ní jẹ́ mas'ala kan tí ọ̀rọ̀ ti wà lórí ẹ̀ síwájú táwọn olùmọ̀ ti sọ so mujtahid nígbà yẹn ó kàn lè kó ti ikhtilaf àwọn ulama yóò ṣe tarjih torí pé kíni àtúnlẹ̀ jáde kúrò lábẹ́ khilafu tó ti wà síwájú ìgbọ́tọ̀ tó wá ṣe ihdathu qawlin jadid la yajuz kí àwọn olùmọ̀ ti ṣe ìyapa ẹnu síwájú káwa wá dé lórúkọ pé mujtahid ni wá káwa sọ pé mas'ala kan táwọn olùmọ̀ yìí sọ̀rọ̀ nípa ẹ̀ náà ni ká tó wá sọ pé òun náà mo tún wá fẹ́ harrara wọn á fẹ́ mọ̀rọ̀ tuntun wá rárá ọ̀rọ̀ táwọn olùmọ̀ ti sọ yẹn jẹ́ pé àìtí ródòdó ń bẹ wọ́n ti ródòdó ń bẹ ní azamanu al-awwal awil mutaqaddim inú ẹ̀ náà láti ródòdó so n túmọ̀ sí pé ọ̀rọ̀ tí mujtahid sọ yóò jọrọ̀ kan àbí alámàrí tí mujtahid ṣiṣẹ́ lórí rẹ̀ yóò jọrọ̀ kan tẹ́ pé mas'ala kan tẹ́ pé mas'ala haditha mas'ala tuntun yìí náà tí wọ́n ti yanjú síwájú so ìbẹ̀yẹn wá ní malaka mujtahid kudra mujtahid ìbẹ̀yẹn wá ti hàn
ike kí ni ó mọ̀ pàǹkà yìí tó ó mọ̀ pàǹkà yìí tó yóò lo kìyàs yóò lo eléyìí yóò lo eléyìí yóò lo eléyìí tí ó fi wá arrive sí bí result eléyìí tó kúrégé lẹ́yìn iná ní aṣèkí tí wàá mú ìdájọ́ jáde pé alámọ̀rí yóò ìdájọ́ rẹ̀ nǹkan báyìí haram ni ìdájọ́ rẹ̀ pé halal ni so lápèjúwe nísìnyí lápèjúwe kó balẹ̀ yé dáadáa kí n balẹ̀ mọ̀ pé ẹ̀yin lẹ́ẹ̀ mọ̀ nǹkan tẹ́ ń sọ ní tí ustad ìgbọ́n sọ ó yé wọn ó sì yé wa ó sì yé àwọn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ mímọ̀ náà ó yé ó sì ní tí ó sì yé àwọn olùmọ̀ náà ṣùgbọ́n tẹ̀ ń gbà pé ajíṣe bíi mímọ̀ yìí náà ni àtẹ̀ǹtẹ̀ pé ó kẹ́kọ̀ọ́ ṣùgbọ́n ó kàn lọ mẹ́tì síbi kan bí àṣà Dr. Sharaf ó kàn lọ mẹ́tì síbi kan so ní táwọn kan bá ti ń sọ iná lòun náà máa gbé ní máa kọ́ lórin ní táwọn tí ò gbà tiẹ̀ wọ́n wá ní sọ yóò rí sí batil náà so àpèjúwe ṣíṣà sìgá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ni àwọn kan tó máa ń fa iná àwọn kan tó wà ní Yemen alqat náà wọ́n pè ń káyà alqat náà wọ́n pè so iná àwọn kan yẹn àwọn kan tí ò sí tẹ́lẹ̀ ní táwọn olùmọ̀ tí sọ̀rọ̀ síwájú nípa rẹ̀ so ṣe wá expect pé mujtahid tó fẹ́ ṣe báàfù nípa àlámọ̀rí ọ̀rọ̀ yìí ẹ wá lérò pé yóò wá bọ́ sínú tíra Ash-Shafi'i yóò mọ̀ pé qala Ash-Shafi'i rahimahullah nípa ṣíṣá nípa alqat nípa sìgá qala Ahmad ibn Hanbal qala ibn Qudama yóò wá mú nǹkan ẹ̀ jáde rárá nǹkan yẹn o yóò wo àwọn ọ̀rọ̀ wọn tí wọ́n sọ lórí àwọn nǹkan tó jọ kí ibẹ̀ yẹn yóò lò qiyas yóò lò léyìí ibẹ̀ ni wọ́n á ti mú dára jáde pé nǹkan yìí ni ìsìkárùn bẹ̀ láàrin nǹkan yìí ni iná nǹkan tó tún kó sínú òun náà ní kí ẹ máa waste owó at-tabdhir daya'u al-mal tó jẹ́ pé nínú maqasidu sharia àwọn hifdhu al-mal in tí ó wá wó nìyẹn tí ó fi wá jáde pé kí ni nǹkan yóò haramu ni qati yìí haramu ni ṣíṣà yìí haramu ni so ṣé eré ẹ̀ ní aláìmọ̀ express pé kókó ti kẹ́ tíra kan pé inú tíra yìí mo ti rí so ẹ wọ ọ̀rọ̀ bó ṣe clear ẹ wọ bẹ́ẹ̀ ṣe ń dàrú ọ̀rọ̀ ti clear ẹ wọ bẹ́ẹ̀ ṣe ń dàrú nítorí kí n torí ẹ sáfẹ́ gbéfẹ́ nu wọlé ẹ fẹ́ gbéfẹ́ nu wọlé. ọ̀rẹ́ mi kò nídìí amẹ́rin tó ń pé tó bá sọ̀rọ̀ gbogbo aláwọ̀ gbá ẹ̀jẹ̀ sọ yìí ẹ mú àfáà wo lọ sọ bẹ́ẹ̀ wá ó dìgbà tẹ́ bá tó mú àfáà tó sọ bẹ́ẹ̀ wá ká tó sọ pé tẹ́ sọ yìí níbẹ̀ ẹni tí yóò bá sọ orú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn tá a máa béèrè lọ́wọ́ rẹ̀ fún àfáà wo lọ sọ ṣáájú yìí kì í ṣe mùsẹ́ yìí. naam so nǹkan dé nísìnyí nǹkan kan tí ò gbajúmọ̀ ẹni tá a sì mà tó sọ̀rọ̀ yìí ẹni tí ò kì í ṣe mujtahid wọ́n fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ bí nǹkan tó tiẹ̀ gbajúmọ̀ láwùjọ àwọn olùmọ̀ wọ́n fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ ó kàn wá sọ̀rọ̀ pé nǹkan yìí haram ni nǹkan yìí halal ni nǹkan yìí kìíní bí àwọn kan tuntun náà tó yẹ ṣe wà láwùjọ láwùjọ ps lápèjúwe bó ṣe dé sáwùjọ tiwa so àbí bitcoin ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so àrípẹ́ ẹlòmíì tí ó sọ̀rọ̀ nípa rẹ̀ ọ̀rọ̀ táwọn olùmọ̀ ti sọ iná ni ó mú wa tóun fúnra rẹ̀ bá wá tó bá sọ pé haramu ni àwọn tí wọ́n gbà pé halali ni wọ́n ṣe kí ni wọ́n arọ́dọ̀ rẹ̀ yá ẹ̀fọ́ alẹ́ rí kílẹ̀ rí pé halali ni yóò wá tí ó wá mọ́kàn àwọn èèyàn balẹ̀ òun pé kí ni òun ni pé yóò wá kó táwọn olùmọ̀ pé táwọn olùmọ̀ sọ ilé táwọn olùmọ̀ sọ ilé so bẹ́ẹ̀ náà lẹ́ni tó sọ pé halali ni tó fi tí táwọn èèyàn sọ pé táwọn èèyàn sì wà lórí pé haram ni òun náà wá kó tí táwọn olùmọ̀ sọ lọ kí a bitcoin yìí nǹkan báyìí ni sheikh Ar-Ruhaili sọ nǹkan báyìí ni sheikh filan sọ nǹkan báyìí ni sheikh filan sọ kódà nínú mawsu'atu al-fiqh al-islamiyya bí nǹkan so ní táwọn náà sọ yìí náà ilé ìwà ṣe bẹ́ẹ̀ ọkàn àwọn yẹn wà balẹ̀ so wọn táwọn yẹn ti mọ̀ káyọ̀ ní yíyá mujtahid mu ó dépò ijtihad so kò bùkátà sí kíní tó bá sọ báyìí àwọn èèyàn gan wọn kì í gbéra wọn kì í tayà lára wọn ẹ̀yìn rèèyàn ká náà tẹ́mi mọ́ nínú tẹ́mi mọ́ tó yẹ kí wọ́n kà wá dafatuwa yóò ayé pé ọ̀rọ̀ wọn lásán ni wọ́n lò pé wọ́n kà wá mú Qur'an hadith báyìí tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ gan láti ṣe ikhtisar wọ́n sọ pé wọ́n á tún kọ̀ yára rẹ̀ pẹ̀lú àwọn olùmọ̀ gan kọ́rọ̀ wọn bá lè ní kìíní so eléyìí ó ń fún wa ní ó ń jẹ́ ká máa fíìlì pé kíni àwọn náà gbà pé àwọn ọ̀dẹ́pọ̀ mujtahid àwọn náà mú nọ́ọ̀rọ̀ àwọn olùmọ̀ ni kì í ṣe agbára àwọn làwọn fi dépò mas'ala yìí so lẹ́yìn náà a fẹ́ gbéṣẹ́ fún afa aláṣẹ
àtàwọn Musaddad ẹ fún wa ní mas'ala kan láwùjọ wa yìí, mas'ala kan tó wá jẹ́ pé inú àwọn afáàtẹ sọ yìí, inú àwọn afáàtẹ sọ yìí àwọn ni wọ́n ṣe báàtò nípa rẹ̀, wọ́n mú ìdájọ́ yọ nípa lórí rẹ̀ ni wọ́n sì ń ṣe kí wọ́n ṣe fatwa fáwọn ẹ fún wa ní mas'ala kan àtàfà yẹn ẹ fún wa. so tí o bá ti rí bẹ́ẹ̀ tó yẹ pé gbogbo àfáà yẹn ń ṣe fatwa ó tún wọ́n ṣe pé ọ̀rọ̀ àwọn olùmọ̀ fi ń ṣe fatwa kì í ṣọ̀rọ̀ ara wọn ó tún wọ́n ṣe pé wọ́n ṣe fatwa lórí ọ̀rọ̀ tó ti wà mudawwan muharrar lọ́dọ̀ àwọn olùmọ̀ àwọn alámọ̀rí ẹ̀sìn táwọn olùmọ̀ ti ṣe kí ni tí wọ́n ti yanjú iná ni wọ́n bí wọn sì ń fèsì ilé lórí ẹni tó bá pélé ìlú ṣe kì í ṣe mujtahid. so máa mujtahid yóò jẹ́ pé kí ni ọ̀rọ̀ tó yẹ pé ọ̀rọ̀ yẹn ṣẹ̀ṣẹ̀lẹ̀ wọ́n á ṣe kí ni ó wá ń gbìyànjú láti ṣe báfù ó ń bùkátà láti ṣe báfù nípa rẹ̀ láti mú ìdájọ́ jáde. òun lélẹ́yìn so simple. ẹ wá dárúkọ àfáà kan fún mi láwùjọ wa yìí tó lè sọ̀rọ̀ káà ní béèrè lọ́wọ́ rẹ̀ pé àfáà wò lọ sọ síwájú ní ká tó gbà lọ́wọ́ yìí. èmi wá ti fi kún mo ti fi kan kún mo ti fi mí kún pé kí ni ẹ mú àfáà kan wá yóò kí mas'ala kan kò ṣẹlẹ̀ láwùjọ àwọn mùsùlùmí àbí ní àgbáyé kò sáfà kan tó sọ̀rọ̀ lórí rẹ̀ rí tó yẹ pé àfáà yẹn láwùjọ wa òun wá lẹ́ni àkọ́kọ́ tó kọ́ sọ̀rọ̀ nípa rẹ̀ tó ìjọpọ̀rọ̀ rẹ̀ masha Allah wọn kálukú tẹ́wọ́ gbà tí wọ́n sì mẹ́rin wá tí wọ́n ṣe gbẹ tí wọ́n sì ṣe kí ni tí wọ́n ṣe máa sọ pé àfáà báyìí sọ báyìí àfáà báyìí sọ tí wọ́n bá ti ń kó ti pé lágbájá báyìí sọ báyìí ẹni pé àfáà ntafa kìíní sọ lórí ẹ̀ lé ntafa kìíní sọ lórí ẹ̀ lé ni pé wọ́n ṣe kí ni wọ́n ń kọ̀ ládà àwọn àfáà yẹn ni tí wọ́n ṣe ni wọ́n ṣe tẹ̀kílẹ̀dà àwọn àfáà yẹn ni wọ́n ṣe tẹ̀kílẹ̀dà àwọn àfáà yẹn ni wọ́n ṣe gbìyànjú débi pé wọ́n wá ṣe wọ́n ní istiqlal lórí àlámọ̀rí yẹn tí wọ́n wá dá wa lórí àlámọ̀rí yẹn. ẹ dàpọ̀ generally speaking ta ló lè sọ̀rọ̀ láwùjọ wa ní gbogbo àwọn àfáà tọ́kàn yín balẹ̀ lé lórí tí ó wá jẹ́ sí pé ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tuntun ní tá a gbọ́ rí. ẹ ti rí wọn kọ ìyá rẹ pẹ̀lú ọ̀rọ̀ tuntun tá a gbọ́ rí yẹn pé mas'ala tuntun tí ò ṣẹlẹ̀ rí ẹnìkan wá mọ̀rọ̀ tuntun wá tá a gbọ́ rí ọ̀rọ̀ yẹn clear bàbá aláṣẹ ọ̀rọ̀ yẹn clear ó clear. táà ní bèrè lọ́wọ́ rẹ̀ pé ọ̀rọ̀ tẹ mú wáyé o níbo lẹ ti kà á ẹ jú ìwá síbi tẹ ti kà á ọ̀dá tálẹ̀ ti gbà á tó lè gbà lọ́wọ́ yín. ẹ dákun àfa aláṣẹ ẹ bá ju yòó tán ẹ bá ju yòó afáhùn sẹ́yìn ni ṣé o sábà gẹ́nu jùmọ̀ ni ṣé kàbí ọ̀fọ̀ balo ni ṣé kò ní wọ́n èdè ni ṣé tani ṣé Dr. Fadil ni ṣé Dr. Sharaf ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ ju yòó fún wa kẹ́sì mú àpèjúwe wa fún wa kẹ́ má pèjúwe wa fún wa. wọ́n kọ́ wọ́n balẹ̀ pé bá àti ẹ̀gbọ́n rí bí wọ́n sì rí bá àti rí kànú tíra kankan rí nítorí yìí sọsẹ́ ẹni tó bẹ̀ láti sọ Islam táàsì gbà tó yẹ kọ́lẹ̀ nítorí yìí sọ náà àkọọ́lẹ̀ ti wà fún un mímọ̀ náà nù. àti rí bó ṣe máa ń rí náà nìyẹn o torí pé kí ni gbogbo àwọn intan olùmọ̀ ń ṣe ijtihad lé lórí ẹ̀rọ ká tíra àwọn olùmọ̀ nínú an-Nawazil tíra Sheikh Bakr Abu Zayd ní mujallad 2 nípa an-Nawazil àbọ̀mọ̀ wọn tiẹ̀ ní ìrántí dáadáa tíra Sheikh Abu Abdullah al-Masna'i hafidhahullah àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ lọ ká ẹ rí pé kí àwọn ọ̀rọ̀ nawazilu at-tahara nawazilu as-salat nawazilu as-siyam nawazil pípa àwọn ọ̀rọ̀ tuntun ni. so wọn ntí apákan náà àfáwà ṣe wọn pé kí n ké pé bí àwọn ṣe ijtihad fara lára wọn kà kó àwọn ọ̀rọ̀ yẹn jọ fáwọn èèyàn so that ọ̀rọ̀ àwọn olùmọ̀lóyè rẹ̀ yóò lè dọ́dọ̀ òun tíra an-nawazil fiqh an-nawazil àbíyàkan tí Sheikh Abu Abdullah al-Masna'i tí wọ́n ṣe al-Yamani hafidhahullah ta'ala. so bó ṣe rí ni yóò jọrọ tuntun yóò jẹ alámàrí tuntun wọn kọ ìyáda rẹ tó àfa kí ni nǹkan tẹ bá tún fẹ́ kí ni nǹkan tẹ fẹ́. ta ló lè ṣe bẹ́ẹ̀ láwùjọ wa bíbí láyà ni náà ta ló lè ṣe bẹ́ẹ̀ tẹ́ gbà kò sí ìtumọ̀ ẹ̀ ni wípé tẹ́ bá ti ní kò sí mujtahid láwùjọ wa ní jẹ́ bẹ́ẹ̀ tí bá ń sọ pé kò sí mujtahid láwùjọ wa ní tẹ́ fi ní ṣe hànú torí pé sẹ́rí téèyàn ká bá sọ pé láwùjọ wa ẹ̀ka sọ pé èmi o mo ṣẹ́ ìlú ní mi ẹ jẹ́ kí n gbọ́ téèyàn ká bá sọ pé àwọn àfáwò ní sọ bẹ́ẹ̀ torí pé wọ́n ní tàwádù ẹni kọ́ mọ́ kí wọ́n sọ bẹ́ẹ̀ pé mo ṣẹ́ ìlú ní wọ́n àkàwá gbìyànjú àwa lọ sínú usulul fiqh àwa gbogbo àwọn májẹ̀mú lọ́dọ̀ àwọn tí májẹ̀mú wọn tún ṣe kí ni tó tún wálẹ̀ jù lọ́dọ̀ àwọn májẹ̀mú kan bẹ táwọn afá kan bẹ wọ́n gbé kalẹ̀ ní usulul fiqh tó pé ṣe ríru májẹ̀mú yẹn
àní mùsẹ́ẹ̀dù kan láwùjọ wáyé torí pé lọ́dọ̀ àwọn àfáà mi èèyàn tí wọ́n pè ní mùsẹ́ẹ̀dù gbọ́dọ̀ ha àdísì 100,000. Naam, so àwọn ọ̀rọ̀ náà láti wáyé mi ò lérò pé bí kankan wà tí wọ́n sọ pé àbúrò bèrè yìí lọ́wọ́ rẹ̀ àbí nǹkan ẹ jẹ́ kí n tuntun sẹ́yìn kí n tún fà sẹ́yìn. الذي بقي عليه كثير من الجهل مثله في تحريم الاستنباط والنظر المعمول به فإذا أقدم على محرم عليه كان آثما بالإطلاق ولذا المخضرم الذي بقي عليه كثير من الجهل أنا أجابي العامل في تحريم الاستنباط níbi ìjẹ́ ìwọ̀ kó tó ọ̀nà fẹ́ máa yọ ìdájọ́ fúnra ara rẹ̀ ìwọ á sọ fún ọ pé no ọ máa kó tàwọn àfáà ni ya ìdí mo sọ yìí o àfáà báyìí ló sọ bẹ́ẹ̀ àfáà báyìí ló sọ bẹ́ẹ̀ inú tíra báyìí lẹ́ẹ̀tì rí kẹrí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà láwùjọ wa tẹ ẹ bá ti rí tán kó ti tíra tán sọ pé ọ̀rọ̀ yìí inú tíra báyìí lọ́wọ́ ẹ àfáà báyìí ká tó lè gbá lọ wọn tẹ ó kó ti tíra fún akẹ́mi wá tó bẹ̀lẹ̀ ẹ mọ̀ wípé wọ́n ṣe mùsùlùmí nìyí mọ̀ṣẹ́ìdù ò nídìí kan sọ fún wọn pé inú tíra báyìí ló ti rí lókàn sọ fún wọn pé àdìsí báyìí àyà báyìí ìdájọ́ báyìí ló wà ń bẹ̀ báyìí gbára lẹ́nìkan kò nídìí kó lẹ́nìkan kan kó sọ síwájú rẹ̀ lẹ́nìkan ní mọ̀ṣẹ́ìdù ó clear mi kò rẹ́ni kò nídìí àmẹ́rin tó bá sọ̀rọ̀ gbogbo aláwọ̀ pé ẹjẹ́ sọ yìí. Naam, ok, ibi tí ọ̀rẹ́ kẹ́ mọ̀ fún mọ̀rọ̀ wọn nínú ọ̀rẹ́ jáde pé mujtahid àní ìbéèrè rí lọ́wọ́ rẹ̀ kì í ṣe tó ń sọ iná nìyẹn pé kí ni wọ́n ní kò nídìí láti ẹ̀sẹ̀ sọ pé kí ni lélẹ̀ yóò kàn sọ pé kí ni àyà lélẹ̀ hadithu lélẹ̀ ìdájọ́ rẹ̀ lélẹ̀ ẹ̀ ká tún gbọ́ dáadáa. àlàáfíà wọn ní bẹ́ẹ̀ náà ni àlùmọ̀kọ́dọ̀ kíkà tó pọ̀ bí ìṣẹ́kù lára rẹ̀ ó ti dé àmì ìfìdá ìmìlì kó sọ yìí o àfa báyìí ló sọ bẹ́ẹ̀ àfa báyìí ló sọ bẹ́ẹ̀ inú tíra báyìí lẹ́ẹ̀tì rí kẹ́rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa ni láti ìsìnbáàbí níbi ìjẹ́ ìwọ̀ kó olúwa náà fẹ́ máa yọ ìdájọ́ fúnra ara rẹ̀ ìwọ á sọ fún ọ pé no ọ máa kó tàwọn àfáà ni ya ìdí mo sọ yìí o àfáà báyìí ló sọ bẹ́ẹ̀ àfáà báyìí ló sọ bẹ́ẹ̀ inú tíra báyìí lẹ́ẹ̀tì rí kẹ́rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà láwùjọ wa tẹ́ ẹ bá ti rí tán kó ti tíra. ẹ ti rí wọn sọ̀rọ̀ nípa tíra pé kí ni àfáà báyìí ló sọ yìí ìgbẹ́ tí òkè ń ṣe mujtahid yóò kó tí àwọn yóò ṣe àìtìmọ́dù lórí ọ̀rọ̀ àwọn olùmọ̀ni ìtọ́pọ̀lọpọ̀ wa ń ṣe láwùjọ ilé ìtọ́pọ̀lọpọ̀ wa ń ṣe iná ilé ìtọ́pọ̀lọpọ̀ wa tá à ń ṣe iná ilé àìṣe kó tàn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí àfábá ìlò sọ àfábá ìlò sọ àfábá ìlò sọ lọ́rọ̀ wa fi ń nítumọ̀ létí àwọn èèyàn so kí ẹ kàn wá sọ̀rọ̀ just like that kó kàn máa sọ̀rọ̀ tiẹ̀ ta ló fẹ́ kàkún ẹ̀ní rí àǹkó kàkún náà. ẹ sọ pé ọ̀rọ̀ yìí inú tíra báyìí lọ́wọ́ ẹ̀ àfábá kátó lè gbá lọ wọn tí wọ́n kó ti tíra fún akẹ́mi wá tó bẹ̀lẹ̀ ẹ mọ̀ wípé wọ́n ṣe mùsùlùmí. ẹ̀rí wọ́n tún kọ ìyáda rẹ̀ pé ẹni tí ó kó ti tíra fún wa kẹ́mi wá tó balẹ̀ káwọn kí irú ẹni bẹ́ẹ̀ wọn kì í ṣe mujtahidun nìyẹn ẹni tí ó kó tẹ́ pé wọ́n tún wá sí pé tá a bá rí èèyàn tá a bá fi lè rí èèyàn tó tọ́ tẹ́ pé tí ó bá kó ti tíra gan tẹ́mi ó sì balẹ̀ lórí nǹkan tó sọ torí pé nínú májẹ̀mú mujtahidun náà ni pé kí ni kó jẹ́ onídéédé kó jẹ́ nítorí àdáàlà lórí nǹkan tí ó fẹ́ ṣe lórí ijtihad rẹ̀ so that àti gbọ́rọ̀ rẹ̀ níbi fatwa tó wọ́n pass yóò ṣe kí ni ọkàn ó balẹ̀ ọkàn ó balẹ̀. mùsùlùmí ò nídìí kan sọ fún ọ pé inú tíra báyìí ló ń tiri yóò kàn sọ fún ọ pé àdìsí báyìí àyà báyìí ìdájọ́ báyìí ló wà ń bẹ̀. èyí tí wọ́n sọ eléyìí mujtahid ò nídìí láti sọ pé inú tíra báyìí ló ń tiri hādhā fil ḥaqiqa bó ṣe rí nìyẹn kò bùkátà láti sọ pé ọ̀rọ̀ yìí o inú tíra Ibn Qudāmah ló wà ọ̀rọ̀ yìí ó wà nínú al-Muḥallā bil-āthār ti Ibn Hazm ọ̀rọ̀ yìí ó wà nínú al-Baḥr al-Muḥīṭ tìkíní kò bùkátà sí mujtahid ò bùkátà sí kò bùkátà sí bó ṣe rí nìyẹn. ìgbàra lẹ́nìkan kò nídìí kó lẹ́nìkan kan kó sọ síwájú rẹ̀. ẹ ti rí mo ti ṣàlàyé eléyìí síwájú kò bùkátà sí kó lẹ́yìn kan tí ó sọ nǹkan yẹn síwájú rẹ̀ ọ̀rọ̀ yìí lágbájá torí tó bá jẹ́ pé wọ́n ti sọ síwájú rẹ̀ irú mas'ala yẹn kò bùkátà sí ijtihadu mọ́ mas'ala yẹn kò bùkátà sí ijtihadu mọ́ ní tí ò yá àwọn ènìyàn yìí náà ilé. naam n tí wọ́n pè ní mujtahid yẹn yóò tún padà wá nínú ọ̀rọ̀ Sheikh Ibn Uthaymin inshallah. ó clear inshallah. àmọ́ ìgbà pé tó bá sọ̀rọ̀ gbogbo àwọn ọ̀gá ẹ̀jẹ̀ sọ yìí ẹ̀ mú àfa àwọn lọ́sọ bẹ́ẹ̀ wá ó dìgbà tẹ́ bá tó mú àfa àtọ́ sọ bẹ́ẹ̀ wá ká tó sọ pé ẹ̀jẹ̀ sọ yìí bẹ́ẹ̀ ẹni tí yóò bá sọ orú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn tá a máa béèrè lọ́wọ́ rẹ̀ bá àfa àtọ́ sọ sáájú ní kí n ṣe lè ṣe yìí
ẹ wá dárúkọ àfa kan fún mi láwùjọ wa yìí tó lè sọ̀rọ̀ tá à ní béèrè lọ́wọ́ rẹ̀ pé àfa wo ló sọ síwájú ká tó gbà lọ́wọ́ rẹ̀ ẹ dákun generally speaking. so bó ṣe rí ọ̀rọ̀ yẹn clear gan ọ̀rọ̀ yẹn clear mo tiẹ̀ lérò pé afa sọ̀n tó tọ́ ni pé mujtahidu kò bùkátà sí kókó tẹ̀ rí so n tí wọ́n sọ ni pé kiri mujtahid kò ní bùkátà sí kó ẹ̀ṣẹ̀ sọ pé afa báyìí lọ sọ yóò kàn mú aya yóò kó ti aya ni yóò lọ́nu Qur'an yóò lọ́nu hadith yóò sọ pé tó ọ̀rọ̀ líle ìdájọ́ alámàrí iná nìkan báyìí khalas àbí mò ń ṣe mistake ni àbí mò ń ṣe mistake ni. bí wọ́n mọ̀sára sí ló pé ní wọ́n yóò gbà àfíìsì mọ́mọ́ra sí ilé mi náà ìpínlẹ̀ bá ṣe ìmọ̀ mọ́sára sí. ẹ kí n tún fọ́ọ̀dọ̀ kí n fọ́ sọ́ọ̀dọ̀ kó bá lè ṣe kó first. kábílẹ̀ gbà lọ àfáàní ìdí mo sọ yìí o àfáà báyìí ló sọ bẹ́ẹ̀ àfáà báyìí ló sọ bẹ́ẹ̀ inú tíra báyìí lẹ́ẹ̀tì rí sẹ́rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà láwùjọ wa tẹ́ bá ti rí tán kó ti tíra ẹ sọ pé ọ̀rọ̀ yìí inú tíra báyìí lọ́wọ́ àfáà kábílẹ̀ gbà lọ wọn tẹ́ wọ́n kó ti tíra fún akẹ́lù wa tó bẹ̀lẹ̀ inú wo ṣe mùsùlùmí ò níbi kọ́sọ̀ fún ọ pé inú tíra báyìí ló ti rí ló kọ́sọ̀ fún pé àdìsí báyìí àyà báyìí ìdájọ́ báyìí lọ́wọ́ àmẹ́. ẹ ti rí mujtahid ò nídìí kó ṣe kí n kó sọ pé inú tíra báyìí ló wà fil haqiqa hadha huwa yóò kà sọ pé àyà báyìí hadith báyìí ìdájọ́ báyìí lọ́wọ́ àmẹ́ ntọ́ àmẹ́ náà ni ntọ́ àmẹ́ náà ni fil haqiqa ṣe وما لهؤلاء لا يكادون يفقهون حديثا kí táwọn eléyìí tí wọ́n wá gbọ́rọ̀ yára rábàá yìí subhanallah ó máa ń dùn mí fún àwọn èèyàn yìí ó ń dùn mí fún ọgá wọn subhanallah tí wọ́n sọ pé kí mujtahidu bùkátà sí kókó ti tíra yóò kà sọ pé àyà báyìí hadith báyìí inú tíra báyìí àbí àyà báyìí hadith báyìí ìdájọ́ báyìí ló wà ń bẹ khalas àyà báyìí hadith báyìí ìdájọ́ báyìí iná ló wà ń bẹ so ká wo ọ̀rọ̀ Sheikh Ibn Uthaymin rahimahullah ta'ala bẹ́ẹ̀ náà kan tí máa fi kó ẹsẹ̀ eléyìí lẹ̀ iná ni insha Allah ta'ala nínú sharhu al-usul min ilmi al-usul ni sharhu al-usul min ilmi al-usul iná ni ọ̀rọ̀ náà wà àwọn ọ̀rọ̀ tí afálasẹ́ tí wọ́n kà ní kakọ́ka tí wọ́n kà tí wọ́n tún tukutu so màá kàn mú àwọn nǹkan wá. so afáni wa man raja'a al-kutub ẹni tó bá rọ́jà àwọn tíra tó yẹ tíra wò wa bahatha ma'a al-ulama Sheikh Ejigbo sọ pé kò ní yẹ tíra wò wọ́n kàn ní kò bùkátà sí kókó ti tíra lásán mujtahid yóò rọ́jà tíra náà ni bal o lè má rọ́jà àgà kékeré kí nǹkan yẹn ó ti wà lára rẹ̀ ṣùgbọ́n gbà mí bá bíi pé o fẹ́ ta àkàdá o fẹ́ wọlé bal inú mọ̀rọ́jà tíra náà ni pé kí yẹn ṣe istirja àwọn kan tẹ́yẹ̀ ti ní lára tẹ́lẹ̀ pé kí wọ́n wọ̀n kaba kí wọ́n fi fa ìdájọ́ yọ wa bahatha ma'a al-ulama ó wá ṣe ìwádìí pẹ̀lú àwọn olùmọ̀ fi hukm al-mas'ala nípa ìdájọ́ mas'ala hatta awsalahu dhalika al-bahth ma'a al-ulama'i wa muraja'ati al-kutubi ila idrak al-hukm tó kẹ́ báhàfù rẹ̀ tó ṣe yẹn ó wá padà wá mú ó lídìí ẹ̀ lọ síbi pé kí ni báhàfù rẹ̀ tó ṣe pẹ̀lú àwọn olùmọ̀ àti máa rọ́jà àwọn tíra ó lídìí ẹ̀ lọ síbi kó padà wá gẹ́ẹ̀tì ìdájọ́ tó ń bẹ̀ẹ̀ kò sọ pé yóò mú ọ̀rọ̀ àfa kan ọ̀rọ̀ àfa yẹn ló jẹ́ ìdájọ́ ṣùgbọ́n yóò ní aya hadith àti àwọn irinṣẹ́ ní tíra àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so tí ó fi wá mọ ìdájọ́ ó ní fahadha yusamma mujtahida ilé ìlànà pè ní mujtahid ilé ìlànà pè ní mujtahid li'annahu badala juhdahu li'idraki hadha al-amr torí pé ó ṣe gbìyànjú láti ṣe kí láti fi rí alámàrí so bí ó ṣe rí iná ilé mo ṣe nínú ilé tó bá ti ṣe gbìyànjú tó yìí ti fa kíní yọ tó fàdájọ́ yọ khalas ó yí tá bó ṣe rí náà ní iná ilé lẹ́yìn náà nǹkan tí máa tó fi kún òun náà ni pé ọ̀rọ̀ Ash-Shatibi rahimahullah ta'ala bí kí n tó lọ sí inú ọ̀rọ̀ Ash-Shatibi náà
so wọ́n ní pé ṣé dandan wá ní kí mujtahid gan kó ṣe kí ni kó mention ẹ̀rí ṣé dandan ní kí mujtahid kó mention ẹ̀rí ṣé dandan ní wọ́n sọ tírà gan ẹ̀rí gan ẹ̀rí aslan ṣé dandan kó mention ẹ̀rí. السمعاني رحمه الله تعالى من قواطع الأدلة wọ́n ní pé لا يمنع المستفتي من طلب الدليل àlè kọ̀ fún ẹni tí ó bá ń tọrọ fatiwa tó ń béèrè dájọ́ ẹ̀sìn àní kọ̀ fún láì ṣe kíni láti tọrọ dẹ̀ríkà kílẹ̀ rí nǹkan tẹ̀sọ̀ yìí wọ́n ní wa annahu yalzamu al-mufti an yadhkura lahu ad-dalil bákan náà ni pé ó jẹ́ ọ̀ranyàn fún mufti kó mẹ́ńṣàn ẹ̀rí fún mustafti ẹni tí ń béèrè fatiwa idha kana maqtu'an bihi ìgbà wo ni tó bá jẹ́ pé àlámọ̀rí yẹn ọ̀rọ̀ tí pé nasu wà lórí rẹ̀ ni ọ̀rọ̀ tí nasu wà lórí rẹ̀ so wọ́n sọ̀rọ̀ pa mufti kì í ṣe mujtahid lásán wọ́n sọ̀rọ̀ mufti níbi ẹni tó ń ṣe fatwa so tó bá yẹ pé àlámọ̀rí tí nasu wà lórí rẹ̀ tọ́rọ̀ tí ẹ̀rí tó clear wà lórí rẹ̀ ọ̀ràn yẹn ni kí mufti gbà yẹn kó ṣe kí n kó mention ẹ̀rí gbá ọ̀rọ̀ tá a sọ yìí nǹkan báyìí ló ṣe rí torí ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala tó sọ báyìí sọlá péjọ ní sìn ṣé tí n bá tí kìíní bá tó bá bọ́ sínú omi mi táwọn bá tọ̀ sínú omi títọ̀ yẹn ò change ṣé a lè lò àbá a lè lò láti ṣe tahara yóò kó ti hadith huwa at-tahuru ma'uhu al-hillu maytatuhu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àfáàní wala yalzamuhu in lam yakun maqtu'an bihi kì í ṣe dandan ni fún mufti mujtahid mufti kókó ti ẹ̀rí tó bá jẹ́ pé fatiwa yẹn kì í ṣe nǹkan tó ní nasu liftiqarihi ila ijtihadin yaqsuru fahmi al-'ammi anhu torí pé kíni torí pé masala yẹn ń bùkátà sí ijtihad dé pé òye àmì kò lè gbé sókè máa sọ pé masala yẹn ń ta fi gbé wọlé òní kìyàs àkọsà nǹkan báyìí mélòó ṣe ìlhàkù fọ́rọ̀ yìí pẹ̀lú aslu yìí àwọn kìíní báyìí a rí pé hadith yìí kìíní ọtí wallahu musta'an so wílé pé al-Imam an-Nawawi rahimahullah ta'ala àwọn sọ nǹkan mi tó yàtọ̀ sílẹ̀ nínú àdábù al-fatwa wal-mustafti wọn pé yanbaghi lil-'ammi ẹ̀rìyẹ̀wò yanbaghi lil-'ammi in tó tọ́ fún àmì ẹni tó fẹ́ béèrè ẹ̀sìn lọ́wọ́ ẹni tí ò kì í ṣe onímọ̀ tí ò kì í ṣe lẹ́kọ̀ọ́ in tó yẹ kó ṣe ní pé kí ni alla yatluba al-muftiya bid-dalil kó má tọrọ pé kí mufti mẹ́rin wá fún un pé kílẹ̀ rí tẹ̀sán yẹn wala yaqul kó sì má sọ pé lima qult kílẹ̀ tó sọ tó sọ yìí kí ni ẹ̀rí tó sọ yìí wọ́n ní fa in ahabba an taskuna nafsuhu li sama'i al-hujja tó bá wá nífẹ̀ẹ́ sí kẹ́mi rẹ̀ ó balẹ̀ sí alámọ̀rí yẹn láti gbọ́ kẹ́mi rẹ̀ ó balẹ̀ láti gbọ́ ẹ̀rí torí ó fẹ́ kí ẹ̀mí rẹ̀ kó ṣe kí n kó balẹ̀ dára sí gbígbọ́ ẹ̀rí yẹn ó fẹ́ gbọ́ ó ṣàǹbùkátà sí kó gbọ́ ẹ̀rí yẹn náà ni nítorí kí ni torí kọ́kàn rẹ̀ balẹ̀ talabaha fi majlisin akhar kó béèrè rẹ̀ ní majlis omi aw fi dhalika al-majlis tàbí ní majlis yẹn náà ṣùgbọ́n ba'da qabuli al-fatwa mujarradatan lẹ́yìn ìgbà tó bá gba fatwa yẹn tán láì sẹ́rin bẹ́ẹ̀ yóò ti gbà wọlé náà pé ìtẹ̀sán yẹn òdodo kò ní í ṣe izharu al-khilaf kò ní fi hàn pé òun khalafa mufti kò ní fi hàn so lẹ́yìn náà bàtọ́ àmọ́ ọ̀rọ̀ mi wá tí wọ́n fi pàjọ́ èdè ọ̀rọ̀ Sheikh Ibn Uthaymin rahimahullah ta'ala wọ́n ní pé nínú sharhu nazm al-arqat طبع دار ابن الجوزي مليلي page 266 wọ́n ní pé idha sa'alaka rajulun 'ammiyun 'an hukmi mas'alatin tí arákùnrin kan tó jẹ́ àmì tó bá bí ọ nípa ìdájọ́ mas'ala kan ìdájọ́ àlámọ̀rí ẹ̀sìn kan tó bá bí ọ nípa rẹ̀ fa inna ahsana ma taquluhu lahu tó fi ń dájú tó sọ fún wọn ni pé kí ni hada haram lili hada halal lili faqat wíta kò bùkátà sí kò mẹ́ńṣà rí
wọ́n tún sọ̀rọ̀ ń pa pé ó ṣe máa lọ kó ti tíra àfa gan òbúkátà sí láti mẹ́ńṣẹ́ rí. ó ní wa amma man tashummu minhu ra'ihata al-ilmi ṣùgbọ́n tó bá rí pé òun gbóòórùn mọ́ lára rẹ̀ pé eléyìí ó dàbí pé talibul ilm mo ṣe rí tó kọ ìbéèrè yẹn àbí mo ṣe rí tó ka ìbéèrè yẹn gan mo rí pé ẹni yìí ó iná àwọn tulabul ilmi náà ó ti gbóòórùn kan lára rẹ̀. wa idha aftaytahu tó bá ṣe fatwa fún sara fi nafsika annahu lam yaqtani' yóò máa hàn nínú báyà rẹ̀ pé kí ni pé ẹni yìí kò tẹ̀lé torí pé kò gbọ́ ẹ̀rí. فهذا يريلي بايو تذكر له الدليل ومن شارف وإن كان ينقدح في ذهنك أن هناك دليلا يخالف ما تقول طبعا واسنو لك يرك إليك هو تو خالفا تو صفو أني وهو يعلم تو سيما أني ما هنا تكاترا دي يوتي بوري o ti gbọ́rọ̀ ẹnìkan bí alágbèyà sọ fún ẹ bí ọ̀rọ̀ kan gbajúmọ̀ tẹ́nìkan ti sọ tó sì mú ìlú títì ẹnìkan wá béèrè irú masala yẹn nípa nǹkan yẹn lọ́dọ̀ wa àwa mẹ́ńṣàn rí fún a sì sọ tó yàtọ̀ sí tó ti gbajúmọ̀ yẹn àwa mọ̀ pé nìyí náà wà nínú àwọn tó ti mọ̀ nípa masala yẹn bó ṣe ń já rìnrìn láwùjọ afáàní kìíní fadhkurhu aidan ó ṣe kìíní kò tún mẹ́ńṣàn masala yẹn náà kò mẹ́ńṣàn ẹ̀rí yẹn kò mẹ́ńṣàn ẹ̀rí tó khalafa nǹkan yẹn wa awdih lahu al-ijabata alayhi kò wá clear bó lé àwọn ọ̀nà wo lágbà ṣàlàyé ọ̀rọ̀ yẹn kò clear rẹ̀ fún hatta yaqtani' tí ó ṣe kìíní tí ó fi ní iqtina' wọ́n tún wá mú àpèjúwe wa ní pé tí ọkàn rẹ̀ fi balẹ̀ sí ja'ana rajulun مثال ذلك أكوجير إن جاءنا رجل يقول أراكم كابا وانسيكي أنا أكلت لحم الإبل أو لحم إبل أنا أكلت لحم إبل مجي أنا راكمي فإذا كان عاميا تبا جيكي عامني تيوكين شيء طالب العلم فإننا نقول لهم انتصف بكني يجب عليك أن تتوضأ ولا نقول شلالا أنا نقول شلالا خلاص لكن الذي معه رائحة علم سبنتي عن بونما لا راره قد يشكل عليه الأمر على من يلي شكين أولي دي جماله فإذا عرفت أنه قد يشكل عليه تبتوارك يا الأمر يورلو جباك مكان اذكر له الدليل من شارفه قل له صفن أن النبي صلى الله عليه وسلم أمر بالوضوء من لحمها ó ní pé nítorí pé Ànábì ó sọ kí ó pa á láṣẹ pé ká máa ṣàlùwàlá tá bá ti jẹ ẹran rẹ̀ so bí ó ṣe rí náà nìyẹn tó wọ́n sọ pé mufti kò ní bùkátà sí kókó ti tíra pé inú tíra báyìí lòun ti rí yóò kà ṣe kí yóò sọ pé ọ̀rọ̀ lélẹ̀ áyà ni hadith ni àwọn ìdájọ́ ẹ̀sìn lélẹ̀ àwọn nǹkan tí azin yóò kà sọ pé mas'ala yìí o nǹkan yìí ń tọ́ka sí bílẹ̀ pé kì í ṣe náà sùn lórí rẹ̀ ṣùgbọ́n ó ṣe kí ni ó ń tọ́ka sí yóò lò yóò ro gbọ́ ẹ̀pọ̀ yóò fi wá mú dájọ́ jáde ìyẹn ṣe máa sọ pé afáàkà ló sọ afáàkà nǹkan al-Qur'an hadith àti àwọn qawa'idul ilm àwọn kan tó ti rí kọjá àwọn kan tí àwọn olùmọ̀ ti sọ síwájú náà ni ó wò ni ó tójú bọ̀ yóò sì jáde pẹ̀lú ìdájọ́ khalas so bó ṣe rí yẹn kí wá nìkan tó díjú náà lámàrí kí nìkan tó díjú nínú àlámàrí sólẹ́ náà bàbá tí wọ́n sọ pé kí ni o Ash-Shatibi rahimahullah àbí tí wọ́n sọ pé oníbídà kò lè ṣe ijtihad ọ̀rọ̀ yóò yẹ kí n ti mú wá síwájú gbà pé oníbídà kò lè ṣe ijtihad torí pé kìíní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ìtàsọ ni pé in tí ẹnì kọ̀ọ̀kan wa ká mọ̀ ní tó sì rìnlẹ̀ pé oníbídà ò fásìkì náà so táwọn sọ pé wọ́n lè ṣe ijtihad kéré nítorí pé wọ́n nímà tó bá jẹ́ pé oníbídà ò nímà ni wọ́n ní sọ pé a gba hadith lọ́wọ́ oníbídà wọ́n ní sọ pé a gba riwaya rẹ̀ wọ́n ní sọ bẹ́ẹ̀ tó yẹ pé kò nímà torí pé kò ní ní tahammulu kò ní ní kankan so ṣùgbọ́n nítorí pé kí ni nítorí àdáàlà
nítorí al-adala iná ni. So àdáàlà yìí wá ní ó wà náà olùmọ̀ tó máa ń ṣe kí n tó máa ń ṣe ishtiratu ẹ̀ nínú shurutu al-mujtahid, nínú shurutu al-mujtahid pé nínú rẹ̀ ní al-adala, ó sì bẹ́ẹ̀ nínú wa náà tí wọ́n ṣe kí n tó wọ́n ṣe ishtiratu rẹ̀, bẹ́ẹ̀ nínú wa tí wọ́n ṣe ishtiratu rẹ̀. Nínú wọn wá ní ash-Shatibi, kí bá lè mọ̀ pé ash-Shatibi ń sọ pé oníbídà ò lè ṣe ijtihad, kò lè ṣe kí ní rárá, kò sọ bẹ́ẹ̀, kò sọ bẹ́ẹ̀, kò sọ bẹ́ẹ̀. Náà tíra kan bẹ́ẹ̀, orúkọ tíra náà ni al-ijtihadu wat-taqlidu, al-ijtihadu wat-taqlidu inda al-imami ash-Shatibi. ẹ̀wò ọ̀rọ̀ tó clear. So wọ́n á mú mabhath kan, al-mabhath ath-thani nínú tíra náà يتجا طبع دار ابن الجوزي وان بيج 353 نبه نقول ما لا يراه الشاطبي شرطا للاجتهاد. ترى هي رسالة جامعية إناني، رسالة جامعية إناني صوتي كيشي ترى كنلاسا ترى رسالة ماجستير إناني، رسالة ماجستير إناني نجامعه ni aikana الجامعات ni السعودية تبقى ورقة جامعنا، والله المستعان. المهم ونقول رسالة جامعية إناني ترانا سواء صوبه إنه ترانا إنه pages مثلا تري شتى فاشن آراء الشاطبي níbi àwọn alámọ̀ríkà nípa pé Shatibi rahimahullah ta'ala wọ́n rí wípé kò sínú májẹ̀mú al-ijtihad al-adala, al-adala kíyàn jẹ́ adil àti ó jẹ́ onídéédé. وصفحة والله المستعان سيبكرون بيوتي دار ممنوج. نعم 359 نعم إنه 353 نعم إنه طبعت مساطر افتتري ما لا يراه الشاطبي شرطا للاجتهاد على قول الإيمان ثم مثال سبيلين مثال سبيل إليك جواني الاجتهاد متيقى صفحة ناس واجمي عندهم كاكري نعم so إنه أفايا من برا الله لا page 353 سيدي page 361 wọ́n wá ń sọ wípé nǹkan lẹ́ẹ̀kejì al-matlabu thani lábẹ́ alámàrí lábẹ́ àwọn nǹkan tí ash-Shatibi tí wọ́n rí nínú àwọn shurutu al-ijtihad òun ni al-adala. wọ́n wá àrọ́fà al-adala tán wọ́n àrọ́fà rẹ̀ wọ́n mú wá nínú ta'rifu al-istilahna ta'rifu al-istilahna. wọ́n ní pé wa ba'da ta'rif al-adala lẹ́yìn gbàtà wá ti àrọ́fà al-adala tán wọ́n ní fa hal hiya shartun la yasihhu al-ijtihadu bidunihi aw la, ṣé májẹ̀mú wa ni pé ijtihadu ní lálàáfíà àfi pẹ̀lú rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́. wọ́n ní hadha ma sanuwaddihuhu bad'an bi dhikri ra'yi ash-Shatibi fi al-mas'ala. ìntàfẹ́ ṣàlàyé lẹ́yìn tí ó bẹ̀rẹ̀ pẹ̀lú ká mẹ́ṣàn ibo ni ash-Shatibi dúró sí níbi mas'ala yìí. wọ́n mú kí ni wá pé ra'yu ash-Shatibi la fẹ́ ṣàlàyé. wọ́n pé yara ash-Shatibi anna al-adalata la tushtaratu lil-ijtihad. ash-Shatibi rí pé àdálà ò kìí ṣe májẹ̀mú níbi al-ijtihad, kìí ṣe májẹ̀mú níbi al-ijtihad. wọ́n ní wa in kanat tushtaratu lil-fatwa wal-i'timadi ala qawlihi, bó tilẹ̀ jẹ́ pé májẹ̀mú ló jẹ́ níbi fatwa àti níbi gbígbára lé ọ̀rọ̀ mufti. وبين هذا بقوله عن المفتي واشار يروي بلور تصنيق المفتي
فإن كانت مخالفته ظاهرة قادحة في عدالته tó bá jẹ́ pé mukhalafa mufti ó jẹ́ nǹkan tó hàn tó sì ń bẹnu àtẹ́lu ìjẹ́ èèyàn òǹdédé rẹ̀ wọ́n ní fala yasihhu ilzamuhu agbọ́dọ̀ ṣe ilzamu rẹ̀ o ilzamu tẹ ìfẹ́ kéèyàn ṣe náà rí Ash-Shatibi ní ẹ má ṣe ilzamu àwọn níbi dáa o Ash-Shatibi ní ẹ má ṣe ilzamu àwọn níbi dáa àwọn tó ń ṣe dirasa ọ̀rọ̀ Ash-Shatibi eléyìí o ẹ̀yin ò ṣe dirasa kankan ẹ̀ ọ̀rọ̀ sọ ni o ẹni tó ṣe dirasa eléyìí tí wọ́n kọ́ ọ̀rọ̀ Ash-Shatibi láti bí so ẹ má ṣe ilzamu rẹ̀ o torí pé kò wá jẹ́ adìlẹ̀ yẹn kò jẹ́ fasiq yálà pẹ̀lú bídà ni àbí pẹ̀lú kàmí idh min sharti qabuli alqawli wal'amali bihi sidquhu idh min sharti qabuli alqawli wal'amali bihi sidquhu bọ́tẹ́ pé nínú májẹ̀mú ta fi máa ń gba ọ̀rọ̀ rẹ̀ bákan náà ta fi máa ń fi ọ̀rọ̀ rẹ̀ ṣiṣẹ́ òun ni kíni sidquhu ìjólódodo rẹ̀ wa ghayru al-'adli la yuthaqu bihi ẹni tí ó sì kí n ṣe ń dédé ní ọkàn wọlé balẹ̀ lóye rẹ̀ وإن كانت فتواه خارجة عن مقتضى الأدلة في نفس الأمر وإن كانت فتواه فبتلي يقول فتوى رني خارجة عن مقتضى الأدلة في نفس الأمر كنا كوجب فتوى ره وشكيني وجاد كورو نبنتي إيرين بكويسي نبي علامة ليها كنا يقول فتوى ره وشكيني وجاد كورو نكاين إلوان الموافقات أقرأ سبنا إن شاء الله أفهم إبي ترى شاطئ أفضل قاتل عن فالمجتهد المجتهد إن كان غير عادل تواجه كيش عدل كيش ديري فقد يوافق اجتهاده مقتضى الأدلة اجتهاد ره ولا شيء دي انتي إيري تنقبسي فيصيب الحق في نفس الأمر ولا شيء قول شيء دي ودودو نبي علامة دي ولكن ذلك سمليه لا يقتضي القبول على فتواه إليه كو شكل كو تمسك أبا فتواه ولذا تبارك فإن الشاطبية أي رجاء الشاطبي يرى أن غير العدل قد يكون عالما أريد ẹni tí ò kí ń ṣe ájúlù tí ò kí ń ṣe déédéé ọ̀nà tí ẹ lè mọ́ gbàjú déédéé kì í ṣọ̀rọ̀ kékeré máa parọ́ lásán báyìí oní bídà ni tó bá jẹ́ mubtadi' ìkànnì méjì ìmọ̀ kó jẹ́ kí bídà rẹ̀ jẹ́ mukaffira tàbí kó jẹ́ mufassiqa kò sí mẹ́ta so ẹni tó mubtadi' laysa adlan kì í ṣe kò sínú àwọn tó ní àdáàlà fasiq náà so الشاطبي يرى أن غير العدل الشاطبي يريد أن تكون شيء أنديدي الشاطبي يريد أن تكون شيء سنة قد يكون عالما إلى جاء نميمة هذا سيدي أفلا تمام بكاكري ولكنه حينئذ ثم تباربه ليس أهلا للقيام بالمصالح العامة bó ṣe wá rí bẹ́ẹ̀ náà kò sínú àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ tí wọ́n sì wà nípò pé ká máa dìde ká máa mójútó àǹfààní gbogbogbò kàlífàtúwà ìtòṣà àwọn èèyàn àwọn jùmúhùrù láǹfààní gẹ́gẹ́ bí fàtúwà wal-qada àti madájọ́ wa nahwi dhalik àtàwọn kan tó jọ. bal dhalika bí kì í ṣe pé nǹkan yẹn sábàbùn da'in li 'azlihi sábàbí kan tá a fi yọ gan tá a fi yọ kúrò nípò ìjẹ́ mufti iná ni pé o kì í ṣe ń taari máa bọ̀rọ̀ rẹ̀ o kì í ṣe ń déédéé. fala yasihhu iqamatuhu li tilka al-masalih wa huwa ala hadhihi al-hala so kì í ṣe dáadáa àbí kò lálàáfíà kó wà lórí kó kóun ní wàá máa ṣe kí ni ó máa ṣe àwọn nǹkan àǹfààní nǹkan táwọn mùsùlùmí bùkátà sí tó sì jẹ́ kó wà lórí condition yìí afáàní wa ma dhahaba ilayhi ash-Shatibi wafaqahu alayhi jumhurul usuliyyin in tí ash-Shatibi sọ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn usuliyyun àwọn tó ń pọ̀jù náà usuliyyun náà ni wọ́n ṣe kí ni wọ́n wá fà kọ́lẹ̀ rẹ̀ wa ra'a ba'dul usuliyyina ishtirata al-'adalati fi al-ijtihad apá kan náà àwọn al-usuliyyun wọ́n ṣe kí ni wọ́n wá rí pé àdáàlà májẹ̀mú nínú al-ijtihad
so bí ó ṣe rí iná ní náà ilé afáwa ṣàlàyé èwo ni ó jẹ́ òdodo bẹ́ẹ̀ wọ́n ní pé wala alla al-azhara ó ṣe ṣe pépélé tó hàn jù bẹ́ẹ̀ mọ̀lára kan pépélé tó hàn jù iná ọ̀rọ̀ yìí pé anna al-khilafa lam yatawarad ala mahallin wahid níta fa aláṣẹ ògbọ́ ilé wọ́n ní pé khilafu yẹn kò bọ́ sórí àyè kan li'anna man ishtarata al-adalata ẹ máa wo Allahu musta'an torí pé àwọn tí wọ́n ṣe àdáàlà ní májẹ̀mú níbi al-mujtahid la yumkinu an yakuna fi al-fasiqi quwwatu al-ijtihad wọn tako kó jẹ́ pé ìlágbára láti ṣe ijtihad yóò wà fún fasiq wọn tako lẹ́bí afálàyé sọ̀rọ̀ ṣe ń takọ̀ pé ọ̀tẹ́dẹ́ ni jáhìlì ni kìníkà ni وإنما اشترطها لاعتماد قوله وش اشتراط رني نتوري بيغبارو نتوري بيغبارو لاسن فإذا تباربوا هم لا ينكرون صحة الاجتهاد وثبوته في نفسه أول ما وتقو إلا لا فيها اجتهاد لا ترى مجتهد دوجا مبتدع تيو جادل أتبي اجتهاد أوني له وتقو وهذا ما حمل الجمهور على تفصيل القول في ذلك انتم كان الجمهور كوا شكين كوا فصلا ورني على مريغان ربي ما نينا نوني níbẹ̀ táwọn olùmọ̀ kó wá nípa pé ṣé àgbà ọ̀rọ̀ rẹ̀ tó bá khalafa àbáni khalafa ومما يؤكد ذلك ان tó wá ń fi nǹkan yìí rẹ̀ ni pé أن السمعانية جمع العدالة شرطا في الاجتهاد wọ́n ní pé السمعاني gan fún rẹ̀ العلامة السمعاني wọ́n ṣe اجتهاد nínú tírà Qawati'u al-Adillah wọ́n ṣe ijtihad wọ́n ṣe ní ṣartu wọ́n ṣe àdáàlà ní ṣartu nínú al-ijtihad pé májẹ̀mú ẹni tí ó jẹ́ mujtahid wọn pé kí kó jẹ́ adlu thumma qala lẹ́yìn náà sọ pé wa laysa yu'tabaru fi sihhati al-ijtihad ẹwà àwọn olùmọ̀ ṣùgbọ́n àdáàlà tá a ṣe ní májẹ̀mú yóò kì í ṣe pé òun la fẹ́ wò níbi ìlàlàáfíà ijtihad wọ́n sọ̀rọ̀ yẹn lọ tí wọ́n fi àfààyàn wọn kó sọ̀rọ̀ yẹn tán wọ́n sọ pé an yakuna adlan òun pé kó wájá adúlù kì í ṣe ń tafẹ́ wò nìyẹn wọ́n ní thumma akkada lẹ́yìn náà wá fi rìn lẹ̀ ó kàn nípa pé kí anna al-adalata shartun lil-hukmi wal-fatwa wípé àdáàlà yẹn májẹ̀mú ló kàn jẹ́ fún ìdájọ́ ẹni tó fẹ́ jẹ́ qadi àti ẹni tó fẹ́ jẹ́ mufti ṣùgbọ́n ijtihad gangan kì í ṣe májẹ̀mú ìlàláfíà ijtihad rẹ̀ wọn ni kí n kó jẹ́ adúlù كما جن بدع كما جن فاسق أتوبنا أفاسق فظهر وها باي أن مراده باشتراطه يبقى إن تقبل ركبلو جمع جمو عدالة باجتهاد لا لصحة الاجتهاد ووقوعه كيشن تولي كيش فون إلا لا فيا اجتهاد أبي شيشل اجتهاد كيش يو تيجان كتيو لا لا فيا كتي أن توجه تيو كيش عدل باشي وإنما ليعتمد قوله ويقبل عنه ثم وشين ما جم يتو كما لشي كما لكرر كل سن الجهة منفكة يا أبا عبد الوتر وليلزم المقلد العمل به أتكي إفيورور شيشة كما لجان كتي yóò jọ́ràn ẹ̀ lórí muqallid torí tí muqallid bá rí pé kí ni tó wáyé jẹ́ pé ẹni tó jẹ́ ń dédé òun ló ṣe fatwa dandan ni kí muqallid kó gbà dandan ni kó gbà ó wà nù ọ̀rọ̀ Shaykh Ibn Uthaymin nínú Sharh Nadhm al-Arqat nìkan lè kàn pé tí mufti bá sọ pé yàrá tó wá sọ pé ṣe fatwa fún mi pẹ̀lú kíní kan rárá tí mufti tí a bá fi lè ṣe fatwa fún pẹ̀lú òdodo pẹ̀lú ẹ̀rí dandan ni kó gbà kó gbọ́dọ̀ ṣe kí ni kó gbọ́dọ̀ yẹ kúrò ń bẹ wọ́n ní pé wọ́yọ̀ ayyudu hadha in tí ó tún máa kúnlẹ̀ lọ́wọ́ ni pé ma nuqila in tí wọ́n gbà wá tí wọ́n naqala min ittifaqi al-ulama'i nípa pé ẹnu àwọn olùmọ́kù ẹnu àwọn olùmọ́kù anna al-fasiqa pé ẹni tó jẹ́ fásíkò ya'malu bi ijtihadi nafsihi yóò máa ṣiṣẹ́ pẹ̀lú ijtihadu ara rẹ̀
fasiqu lè jẹ́ mujtahid mubtadi' lè jẹ́ mujtahid tó sì máa fi iṣẹ́ lọ́dọ̀ ara jẹ́ wa ala hadha lórí lè yóò fahum idhan muttafiquna ala wuqu'i al-ijtihadi minhu so tó bá rí bẹ́ẹ̀ ẹnu wọn kò lórí pé ijtihadu lè ṣẹlẹ̀ gbọ́wọ́ ẹni tí ò kì í ṣe adlu tó jẹ́ fasiq tó jẹ́ mubtadi' ẹnu wọn kò lórí ẹnu olùmọ̀ ó kò lórí rẹ̀ ijtihadu lè ṣẹlẹ̀ gbọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n ṣáà nílò ibẹ̀ lọ́rọ̀ wa ṣùgbọ́n pé ṣé ó wá lè jẹ́ mujtahid àbí kò lè jẹ́ mujtahid yóò jẹ́ mujtahid yóò jẹ́ mujtahid bó ṣe rí nìyẹn o àfàlàṣẹ bó ṣe rí nìyẹn so lẹ́yìn náà ọ̀rọ̀ tí màá tún mú wá ọ̀rọ̀ Maali al-Sheikh السديس عبد الرحمن السديس ونقول انه تراوه تي القواعد والمقاصد وانصر نقع شروط الاجتهاد وانكالو wọ́n sọ pé ẹlẹ́ẹ̀kẹfà ń bẹ̀ ni pé no ẹlẹ́ẹ̀kẹjì ń bẹ̀ wọ́n ni pé an yakuna adlan kó jẹ́ májẹ̀mú rẹ̀ òun ni kó jẹ́ adlu mujtaniban lil ma'asi alqadihati fil adala lẹ́nu tó jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ tí ó máa kó ayẹ bá ìjẹ́ ondédé rẹ̀ wọ́n sọ pé wa huwa shartun li jawazi al-i'timadi ala fatwa májẹ̀mú ló jẹ́ o nípa ìlẹ́tọ̀ gbígbára lé fatwa rẹ̀ lásán la fi sharti la sharta fi sihhati al-ijtihad wa huwa shartun li jawazi al-i'timadi ala fatwa la shartun أنا بكي شرطه في صحة الاجتهاد يشي ما جمو نبي إلى لا فيها اجتهاد وله يشي ما جمو نبي إلى لا فيها اجتهاد وله اجتهاد وله ما لا فيها tòun ti kó jẹ́ fásìkò yẹn náà tòun ti pé kò jẹ́ àádìl tòun ti kó jẹ́ ẹlẹ́ṣẹ̀ tòun ti kó jẹ́ oníbídà tòun kì í ṣe àádìl kì í ṣe àádìlù yóò máa ṣe kìnnì yóò máa ìjìtìhádù rẹ̀ yóò máa lálàáfíà ṣùgbọ́n yóò kàn jẹ́ májẹ̀mú níbi fatuwa rẹ̀ pé ẹni tó fẹ́ ṣe fatuwa yìí ṣé nìkan tí ò ṣe oníbídà ṣé kìí ṣe fásik ṣé kìí ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so bí ilé ìbò ṣeré náà nìyí ọ̀rọ̀ àṣà tó bí kan náà wà lórí ilé nínú المجلد الخامس من الموافقات لا تنصر نقع الاجتهاد مان اوكي إليه نشكو فتوى المجتهد تباشر فتوى شو بكاتا سيكو دائكو من شنري هاي كي كواي شما بيري لوري الشاطبي جاكو يوايكي فتوى المجتهد lọ́dọ̀ àmì lọ́dọ̀ àwọn àwámù ó dà gẹ́gẹ́ bí ẹ̀rí ṣẹ̀rí àná kò bùkátà sí kọ́ẹ̀ṣẹ̀ máa ṣe kí kọ́ẹ̀ṣẹ̀ máa bèèrè ẹ̀rí sọlé wà nínú al-mas'alatu at-tasi'a al-qism al-khamis mujallad ẹlẹ́ẹ̀karùn-ún ló wà page 425 òun ni nǹkan tó last àbí tó last sí kitabu lawahiqi al-ijtihad in tó tẹ̀lé lẹ́sẹ̀kẹsẹ̀ òun ni kitabu lawahiqi al-ijtihad in tó tẹ̀lé ọ̀rọ̀ yẹn náà nìyẹn so bí ó ṣe rí iná ilé tí ààyè bá wà nínú ìtẹ̀síwájú inshallah ta'ala ìdánilẹ́gbẹ̀lẹ́ tó ń bọ̀ báàkà bi'idhnillahi azza wa jal àtúgbòrò bi'idhnillahi ta'ala tó bá di ilẹ̀ mọ́ ní ọ̀la bi'idhnillah a máa ṣe kí ni a máa ṣe ìyókù ìyẹn yóò wà based lórí ọdún ẹlẹ́kẹrin wọn tó jẹ́ 10 minutes lásán àwọn odò ìkàkùkà ìsọkúsọ ilé tí bàbá aláṣẹ tí wọ́n kó jáde nínú àwọn ọ̀rọ̀ wọn yẹn so òun ni kíni òun ni a máa sọ̀rọ̀ lórí ẹ̀ nínú àwọn ilé insha Allah inú ilé tó ń bá bi'idhnillahi ta'ala wallahu ta'ala a'la wa a'lam subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk
Wassalamu alaikum warahmatullahi